sáyé kí tọ́nitọ́ni tó gbà wá lọ́wọ́ wọn kan tó tún wa tọ̀ àwọn òbí tí wọ́n bí wa sáyé àwọn tí wọn ò sí láyé Ọlọ́run bá wa kẹ́ wọn o Ọlọ́run bá wa gẹ̀ wọ́n Ọlọ́run bá wa ṣe kú nísinmi fún wọn bá wa ṣe sàárè bá wa ṣe lábàtà àlìjánnà fún wọn o àwọn tí wọ́n wà láyé nínú àwọn òbí wa Allahumma rabbi ghfirli wa liwalidayya Allahumma rabbi irhamhuma kama rahamni kama rabbayani saghira Ọlọ́run bá mi ṣàánú àwọn òbí mi ju bí wọ́n ti kẹ́ mi lọ bọ́n ti ṣàánú mi lọ nígbà tí mo wà ní kékeré àwọn tí wọ́n wà láyé nínú àwọn òbí wa àlékún orí ìdùnnú àti fàyàbalẹ̀ àtẹ̀mí gígùn àtàláfíà ara Ọlọ́run má ṣàbá wa yẹ̀ǹda fún wọn o má sì wọ́n lágbà àná fún wa má jà fojú sunkún wọn báyìí jẹ́ kẹ́mi tí wọn náà gùn jọ lọ sáà yìí pẹ́ o ọlá bíbí ànẹ́bì bákan náà mo kí àwọn àfáà tí wọ́n kọ́ wa lẹ́kọ̀ọ́ àwọn tí wọ́n ti lọ nínú àwọn àfáà wa Ọlọ́run abẹ́ ọ̀dàkùn bá wa kẹ́ wọn bá wa gẹ̀ wọ́n bá wa ṣekú ní ìsinmi fáwọn náà bá wa ṣe sàárè lábàtà àlìjẹ́nà fún wọn látọ̀dọ̀ bàbá ṣe Adam Abdullahi Al-Halori bàbá ṣe Alhaji Kamaluddin Al-Hadabi bàbá ṣe Abdulrahim oníwàásí àgbáyé bàbá ṣe Alatajul Adabi Tajul Mumin káàkiri gbogbo tí ń jáwọn àfáà gbafádẹ́rì gẹ̀ ní àbòtó àwọn ìmámù mẹ́sẹ̀sán nínú ilé bàbá ìmámù àgbà fún gbogbo olóòfà tí wọ́n ti lọ káàkiri gbogbo tí ń jáwọn àfáà àkọ́kọ́ àwọn àtàwọn àfáà tí wọ́n hàn síta gbangba tí wọ́n ti lọ nínú ayé Ọlọ́run má ṣe bá wa kẹ́ wọn o Ọlọ́run bá wa gẹ̀ wọ́n bá wa ṣekú ní ìsinmi fún gbogbo wọn bá wa ṣe sàárè lábàtà àlìjẹ́nà fún wọn bisimilahi kul wallahu ahad Allahu samad lam yalid walam yulad walam yakun lahu kufuwan ahad àwọn àfáà tí wọ́n wà láyé Ọlọ́run dákun jọ̀ọ́ bá wa ṣàlékún fàyàbalẹ̀ fún wọn bàbá wa mudirul markaz Ọlọ́run má jẹ́ fọjọ́ ọlọ́jọ́ lọ bákan náà bàbá wa ìmámù àgbà fún gbogbo ìlú Ọ̀fà fadilatu sheikh Dr. al-Imam Muhammad Muhyiddin Salman bin Hussein bàbá wa authority fún gbogbo ìmámù ayé Ọlọ́run dákun mo bẹ̀ ọ́ àlékún ẹ̀mí gígùn àti àlàáfíà ara Ọlọ́run bá mi ṣe fún wọn má jẹ́ fọjọ́ ọlọ́jọ́ lọ jẹ́ kẹ́mi wọn gùn járí òun wọn sáṣọpẹ́ ọlá bíbí ànábì wala la hawla wala quwwata illa billah mo kí gbogbo ẹ̀yin olóríire ẹ̀yà alárùbáríkẹ́yàn tẹ́tí láǹfààní àti darapọ̀ mọ́ mi lórí ìkànnì lọ́sàn yìí mo kí yín o àsìkò yóò mú tẹ́yìn bá wà àárọ̀ lẹ́wà ni ọ̀sán lẹ́wà ni alẹ́ lẹ́wà ni ìyálẹ̀ta lẹ́wà ni òru lẹ́wà ni mo kí yín pé salamu alayhi alaykum wa rahmatulahi ta'ala wa barakatuh fáfàní kìrìsìtẹ́nì tí ń bẹ láàrin wa ìtumọ̀ náà ni wípé ìkẹ́ Ọlọ́run ọlá Ọlọ́run ayọ̀ Ọlọ́run ìdùnnú Ọlọ́run ìfọ̀kànbalẹ̀ Ọlọ́run oríire Ọlọ́run kó máa bá gbogbo wa gbé gbogbo ẹ̀yin tẹ́ ń bẹ lórí ìkànnì lé ní àtẹni tí ń wò wá tó sì ń bọ̀ wá padà wá join gbogbo tí ń dé orí Ọlọ́run ìdùnnú Ọlọ́run má ṣe àṣẹ fún ẹnì kọ̀ọ̀kan wa o gbogbo ẹ̀yin tí ẹ ti darapọ̀ mọ́ mi mo kí yín ẹ ṣé Alájà wa Rukayat ọmọ Bọ́lájí mo kí yín ẹ ṣé Ọlọ́run jẹ́ ká dúà yín gbà inú yín á dùn ọkàn yín á balẹ̀ ikú ò ní pa ọmọ yín lọ́wọ́ o àrùn ò ní ṣe ọmọ yín lọ́wọ́ o ẹ ò ní ṣòfò ọmọ ìbànújẹ́ ó kéré ó tóbi kò ní wọlé tọ̀ yín bákan náà ìyá wa Ògúnrìndé Grace Olúwaṣayọ̀ Ọlọ́run bá mi dúró tì yín o bá mi wà pẹ̀lú yín má jẹ́ sunkún àárọ̀ má jẹ́ sunkún ọ̀sán má jẹ́ sunkún alẹ́ ọ̀rọ̀ tẹ́ ẹ̀ mọ́wọ́ tẹ́ ẹ̀ mẹsẹ̀ Ọlọ́run má jẹ́ kó di tiyín àkóbá àdábá ọlọ́mọdé òjì tàwọn ọmọ yín náà wọ́n ti mú wọ́n ti kọ́ àkọ́bù sí lọ́wọ́ kò mọ́wọ́ kò mẹ́sẹ̀ wọ́n gbé sẹ́yìn mọ́tò wálé ní ọlọ́mọdé òjì tàwọn ọmọ yín o ọlá bíbí ànábì bákan náà sísítà wa wúrà ọlá gold mo ṣe ládùúgbò àfẹ́yìn náà o pàbùrù ò ní ṣe yín ìdààmú ò ní dé bá yín òfò ọmọ ò ní ṣe yín o òfò ọkọ ò ní ṣe yín ẹkún àárọ̀ ẹkún ọ̀sán ẹkún alẹ́ Ọlọ́run bá mi òkè kò ní jẹ́ tọ́ sí yín o Alájà wa Dámilọ́lá Abdulaziz Ọlọ́run jẹ́ ká dúà yín gbà ọ̀rọ̀ yín á dayọ̀ ògo yín á buyọ̀ aláàánú yín wọ́n á fi yín ṣàwárí gbogbo bí tẹ́ẹ̀rù kan orí sí àti bí tẹ́ẹ̀rù kan orí sí lágbọ́rọ̀ bá mi òkè Ọlọ́run bá mi náwó orí sínú ayé yín o ọlá bíbí ànábì mo kí màámi ìyá àdùnnú alálùbáríkà olólùfẹ́ mi Alájà wa Kàfílà arówó jọbẹ̀ ìyá alálùbáríkà wọn lágbà tí mo ti ta kámẹ́rà ni wọ́n ti darapọ̀ mọ́ mi tí mo ti rí wọn Alájà wa Kàfílà lágbára Ọlọ́run bá mi fi yín lọ́kàn balẹ̀ Ọlọ́run bá mi ṣàánú fún yín á wà pẹ̀lú yín gbogbo mo fẹ́ yín Ọlọ́run bá yín fẹ́ gbogbo mo kọ̀ yín Ọlọ́run bá yín kọ̀ gbogbo tẹ́ rí tínú yín dùn Ọlọ́run níjó dẹkùn gbogbo tó wá ń bà yín lọ́kàn jẹ́ pẹ̀lú àṣẹ tọ́lọ́run Ọlọ́run bá mi nawọ́ dùnú síbẹ̀ fún yín o ikú ò ní gba ọmọ yín lọ́wọ́ ẹ̀yin náà ò ní kú kò jìjì gbogbo tí ń jẹ́ ìran àbànújẹ́ ìkáwọ́lérí ìfẹsẹ̀jẹlẹ̀ lágbára ọba mi òkè kò ní wọlé tọ̀ yín ẹ kú oríire ọjọ́ nínú oṣù náà lẹ́sọjọ́ bí yín Ọlọ́run ní fọdún eléyìí kò ní fi ṣe àṣemọ́ fún yín o ẹ máa ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé nínú owó nínú ọlá nínú dùnú nínú fọkànbalẹ̀ ó kílẹ̀wà ẹ ò ní wálẹ̀ láéláé ikú òjijì ò ní pa yín ọlá bíbí ànábì wala la hawla wala quwwata illa billah bákan náà sísá wa Fọlákẹ́ Akínọlá mo kẹ́yìn náà ẹ ṣé inú yá dùn ọkàn yín á balẹ̀ ọmọ yín ò ní kú ọkọ ò ní kú mọ́ yín lórí ìbànújẹ́ ó kéré ó tóbi kò ní wọlé tọ̀ yín o gbogbo tó dùn mọ́ yín nínú kò ní padà dẹ́kun Alájà wa Adéọlá Àjíà Ọlọ́run bá mi gbàdúrà tí náà yóò bá mi ṣàánú fún yín o ariwo ẹkún oró kò ní sọ lọ́dẹ̀dẹ̀ yín ọ̀rọ̀ tẹ́ ẹ̀ mọ́wọ́ tẹ́ ẹ̀ mẹsẹ̀ lágbára ọba mi òkè kò ní di tí yín bákan náà Alájà wa Khadija Adélájà Ọlọ́run kó bá mi dó tẹ̀ yín náà kó bá mi ṣàánú fún yín kó bá mi gbé yín ga kó mọ́ra yín lẹ̀ kó bá mi tari aláàánú sí yín o ọlá bíbí ànábì bákan náà Ọláolúwa David wọ́n ní àwọn bẹ́lọ́hún fún ìlọsíwájú nínú iṣẹ́ àwọn Ọlọ́run jẹ́ nílọsíwájú Ọlọ́run bá mi tari aláàánú sí yín gbogbo aláàánú tó máa ń bá ní rìn tí máa ń bá yín jókòó tí máa ń bá ní sọ̀rọ̀ tí máa ń bá ní ṣayé tí yẹn máa fi ní ìlọsíwájú nínú ayé Ọlọ́run á tari wọn sí yín láìpẹ́ láì jìnnà ọlá bíbí ànábì alájẹjá wa tùmí nínú agbọ́ládé Ọlọ́run jẹ́ kí àdúrà tí yín náà gbà ẹ má jẹ́ kí n fi gbogbo àsìkò yìí ẹ má jẹ́ kí n fi ṣàdúrà tán gbogbo ẹ̀yin tí mo wọ́n ti tọrọ fún àdúrà yín gbà wọ́n yá dayọ̀ Alájà Bùsáyọ̀ Bọ́sẹ̀ Akínrìnọlá Ọlọ́run jẹ́ ká dúà yín gbà ọ̀rọ̀ yín á dayọ̀ gbogbo mo fẹ́ yín Ọlọ́run á bá yín fẹ́ gbogbo mo kọ̀ yín Ọlọ́run á bá yín kọ̀ gbogbo tẹ́ ń béèrè fún lórí àtọyín lọ́wọ́ ẹ dákun ẹ jẹ́ kí n sáré ṣe prógráàmù tẹ́ bá ní kí n máa tẹnu bàdúrà gbogbo táàmì ta ní àdúrà ni a máa fi ṣe brọ́dà mi Everbest Bánkẹ́ Ọlọ́run á jẹ́ ká dúà yín gbà ọ̀rọ̀ yín á dayọ̀ inú yín á dùn ọkàn yín á balẹ̀ aláàánú yín wọ́n á fi yín ṣàwárí nínú ìdílé ìyá oríire tẹ́nìkan kan ò ṣe rí nínú ọdún yìí ẹ máa bá wọn ṣe o àánú tẹ́nìkan kan ò rí gbà rí
níwọ̀n bá tó kọ́kọ́ dìyàn délẹ̀ ọlọ́run á jẹ́ kí ẹ bá wọn rí gbà ẹ ò ní parẹ́ lójijì o ẹ ò ní kó sọ́wọ́ ajínigbé ẹ ò ní kó sọ́wọ́ ajínipa ẹ ṣé mo dúpẹ́ bẹ́rẹ̀ mi o Awólàjà Mojísọ́lá ìyàwó Awólàjà ìyàwó Mojísọ́lá mo ṣe ládùúrà fún yín o ẹ ò ní ya wèrè ọmọ yín ò ní ya wèrè orí yín ò ní burú ṣẹ̀dá yín ò ní gbàbọ̀dé ọmọ aráyé ò ní fẹ́ gbà wọn ò ní fi fún yín lóúnjẹ ó san kò san ẹrú kí leléyìí kò ní ṣẹlẹ̀ nínú lẹ́yìn ọlá bíbí ànẹ́bí ọlá hawla wala quwwata illa billah náà gbogbo ẹni tí ó bá tún yẹ kí n ṣàdúrà fún nígbà tí a bá parí program yẹn tásìkò bá ṣe wà a máa ṣe àdúrà fúnra wa ká mú dàbí pé a máa fi àdúrà a máa fi gba gbogbo ètò nítorí tá a bá ní bẹ́ẹ̀rẹ̀ ṣe ń dùn ká mọ jẹ́ ọ̀nà fún onígbà o ká bá ní ká ṣàmọ̀ jẹ́ lọ ká máa jẹ lọ òun fa onígbà kò sí àsìkò fún mi mo kàn fẹ́ deliver message méjì àbí mẹ́ta ni gẹ́gẹ́ bí ìṣe mi mo kí gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí mo ṣe ládùúrà pé ojú yín ò ní fọ́ etí yín ò ní di ẹ bá mi tẹ love and like lórí program yìí mo bẹ̀ yín nítorí Ọlọ́run mi ò ní ẹ fún mi lówó bẹ́ẹ̀ bá fún mi máa gbà á kò sí nǹkan kan tẹ́ ẹ lè fi ṣì mí lórí náà ni pé ẹ bá mi tẹ love ẹ bá mi tẹ like ẹ dẹ̀ bá mi comment ẹ bá mi share program yìí nínú comment yín láti mọ ọmọ bí ta kù sí ní ta bá ń sọ tó bá ń bá làákàyè mu nínú comment yín láti mọ̀ tí ò bá dẹ̀ bá làákàyè mu nínú comment náà láti máa mọ̀ láti tètè adjust ara wa but mọ́tò tó ń lọ gbùrùrùrù tí driver kan wà lọ gbùrùrùrù tó bá ń sáré jù tẹ́yìn èrò inú ọkọ̀ bá pè sákèsí kò ní mọ̀ pé eré tó ń sá kò dáa kò ní mọ̀ pé wà tó ń wò dáa ẹ̀yìn èrò inú ọkọ̀ lẹ́ pè sákèsí ipe wá o ti ń sáré jù ibi tó lọ ẹ má gbàbẹ ibi tó lọ má gbàbẹ òun náà ní ó jẹ́ kí gbogbo wọn kájọ gúnlẹ̀ ayọ̀ gbogbo ẹ̀yin ìyá mi olóríire mo ṣe ládùúrà fún yín ọmọ yín ò ní ya wèrè ẹ̀yin náà ò ní ya wèrè orí yín ò ní burú ìṣẹ̀dá yín ò ní gbàbọ̀dé ìṣẹ̀lẹ̀ aburú ò ní ṣẹlẹ̀ sí yín kò dẹ̀ ní ṣẹlẹ̀ sáwọn ọmọ yín mo dúpẹ́ lọ́wọ́ yín. now àkọ́kọ́ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ẹ jọ̀ọ́ bá mi share program yìí wọ́n tó bá mi share ò ní ya wèrè o ohun ìbànújẹ́ ò ní fọ́ nínú ilé ẹ̀ o bá mi share program yìí ẹ bá mi tẹ love ẹ bá mi tẹ like ẹ jọ̀ọ́ ẹ bá wa comment. now nípa ọ̀rọ̀ program tí mo ṣe níjẹta nípa ọ̀rọ̀ àfáà Yahya Gambari àdéhùn tí mo ṣe níjẹta nígbà tí mo ń lọ òun náà ni wípé mo ń padà bọ̀ lánàá láti wá fọ́gbà yẹn gan mo sọ fún àfáà yìí lórí program tí mo ṣe ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kó tún flag program yẹn jọ̀ọ́ o ẹ mọ̀ pé wọ́n flag ẹ̀ níjẹta wọn jẹ́ gbádùn ètò yẹn ló jẹ́ kí n tètè round up tọ́mọdé tó ti bẹ̀rẹ̀ sínú flag ẹ̀ lénìí ó possible kí n tún pa kámẹ́rà mi o ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kó tún flag ilé mọ́ wa lọ́wọ́ ayé tí iná ò ní bàjẹ́ o mo ní mò ń padà bọ̀ lánàá ládéhùn tí mo ṣe gbogbo wa máa wò pé bọ́bọ́ yóò ládéhùn tó bá lóun bọ̀ lọ́la ẹ̀ lérí Ànábì dẹ̀ fẹ́ràn kéèyàn ládéhùn púpọ̀ nítorí pé inna wa'dallahi haqqan Ọlọ́run ní ṣàdéhùn láyé kọ́lọ́ mọ̀ mú ṣẹ èmi ò sì kí ń sọlọ́ èèyàn ni mí so ẹlẹ́ran ara ni mí mo lè ṣàdéhùn kí n má padà mú ṣẹ tí n bá wá ṣàdéhùn tí n bá má déhùn mi ṣẹ pẹ̀lú ìdí kan àbí méjì ni ó sì jẹ́ kí n mú ṣẹ kí ni ìdí kan àbí méjì mo fún Yahya Gambari mo fún ní 24 hours lọ́jọ́ yẹn tí ò bá pè ní between 24 hours I'm coming back in the next day láti wá sọ tó ṣẹlẹ̀ bọ́n mo dúpẹ́ lọ́wọ́ ẹni bí ẹni èèyàn bí èèyàn ìkànnà àwọn ẹni wa àwọn brothers wa àjọ wà lórí afẹ́fẹ́ yìí náà ni sọ̀rọ̀sọ̀rọ̀ làwọn náà Ọlọ́run dẹ̀ fún wọn ní làákàyè púpọ̀ Ọlọ́run dẹ̀ fún wọn ní fàṣà púpọ̀ Ọlọ́run fún wọn lọ́gbọ́n Ọlọ́run fún wọn lóye gan Ọlọ́run dẹ̀ tún fowó kún fún wọn ẹni tí gbogbo wa náà mọ̀ ní tí n bá dárúkọ wọn kọ́lọ́n kójọ àtìlẹ́ àtọ̀nà brọ́dà wa yẹn Ọlọ́run má jẹ́ kó dàrú ṣàdédé ni mo rí kọ́ọ̀lù wọn ni wọ́n pè mí sórí aago wọ́n pè mí nígbà tí ma dẹ̀ píkẹ̀ mo rí pé Yahya Gambari wà lórí kọ́ọ̀lù wọ́n dẹ̀ pè mí wọ́n dẹ̀ bá mi sọ̀rọ̀ mo ṣàlàyé tó ṣẹlẹ̀ fún wọn wọ́n dẹ̀ bẹ̀ mí gan púpọ̀ gan pé kí n jọ tó rẹ lọ kí n má bínú àwa mùsùlùmí ń tà wà fún ẹ jẹ́ àjọ dáṣọ wúra wa ẹ jẹ́ àjọ búra wa láṣìírí ibi tá a bá jọ kù sí tí ò bá da ẹ jẹ́ àjọ sọ fáàtì fúnra wa ẹ má jẹ́ àparọ́ fúnra wa ẹ má jẹ́ àdáwó bò rádaràda tá a bá rẹ́ nìkan tó kù síbi kan nínú wa ẹ jẹ́ àpè sákèsí ìpè lágbájá ò kù sí báyìí o tá a bá pè sákèsí lénìí tí ò bá adjust tó tún dọ̀la tá a pè sákèsí tí ò bá adjust tó bá dọ̀tún la tá a pè sákèsí tí ò bá adjust Ọlọ́run gan fún wa láṣẹ ká àlègbáwé ẹni bẹ́ẹ̀ létí àlèbáwí àlènáwó báwí sí òun fẹ́ ya ẹran tí ò fẹ́ gbọ́ràn nìyẹn tí ń túmọ̀ sí pàwọn mùsùlùmí alimuslim akhul muslim la yaslimu wala yaslimu wama kana fi ajatihi kana Allahu fi ajatihi wama farraja anna limuslimi kuraba faraja Allahu anhu kuraba min kurabati yawm al-qiyamah wama sattara limuslim sattara Allahu yawm al-qiyamah èyàn kankan ní tú àṣírí mùsùlùmí ẹgbẹ́ kan kọlọ́mbù àṣírí ẹ̀ yàtọ̀ sí mùsùlùmí gan ká gbé sí gbogbo ayé ìwọ tó bá ń bu ọmọ yẹ láṣírí àṣírí ẹ̀ ò lè tú ìwọ tó bá ń pa ọmọ ìyá ẹ ọmọ làkejì ẹ lẹ́rìn ìdùnnú ìwọ náà ò ní sunkún ìwọ tí ọmọ làkejì ẹ bá ṣẹ̀ sọ́dọ̀ ẹ tó dẹ̀ foríjì tó fi yá Ọlọ́run ìwọ là ń pè ní mùsùlùmí ìwọ gọgọ lẹ́ni rí olónígbàgbọ́ òdodo àmọ́ gbogbo mi ò ní gbà wọn sínú ẹ̀sìn o gbogbo mo gbọ́ mi ò ní gbà mi ò ní gbọ́ o irú wọn kì í ṣẹlẹ́sìn so nígbà tí wọ́n pè mí tán dẹ̀ bá mi sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Yahya Gambari òun náà dẹ̀ sọ̀rọ̀ ó sọ àwọn nǹkan tó ṣẹlẹ̀ so wọ́n dẹ̀ ní ká fojú àforíjì ká fòwò
ká mójú kó ń bẹ̀. Àmọ́ ṣàdéhùn wípé ti program tó fa program tí mo ṣe yẹn pé òun máa ṣe àtúnṣe lórí títí ọjọ́ Friday inshallah. Tí àyẹn bá wà lórí program yìí God so good mo gbé woman tó mú kéèsì yẹn wá mo gbé àwọn náà wá sórí afẹ́fẹ́ lọ́jọ́ yẹn àbí mo gbé wọn wá sí orí conference call tá ṣe. So àjọ parí ẹ̀ ó dẹ̀ ṣàdéhùn pé òun máa ṣàtúnṣe òun máa dá nǹkan wọn padà. So bá ṣe yanjú ẹ̀ síbẹ̀ nìyẹn. Fún ẹ̀yin tẹ́ ẹ̀ retí pé kí ni àbájáde lórí ọ̀rọ̀ Yahya Gambari á ti settle ẹ̀ kò sí wàhálà mọ́ nígbà tí wọ́n ti bá wa dá sí táwọn àgbààgbà sì ti pè wá tí wọ́n ti ní tán ti bẹ̀ wá lọ́tún wọ́n ti bẹ ẹni tó ṣẹ̀ sọ́dọ̀ ẹ̀ wọ́n dẹ̀ ti bẹ àwa náà tá a gbé jáde kò sí ìfọ́n tá a fẹ́ gbà ń bẹ̀ mọ́ ju pé ká bora wa láṣìírí lọ. Mo wá on behalf of Yahya Gambari mo ń bẹ gbogbo ẹ̀yin tí ó bá disappoint ẹ foríjì ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ó máa ṣe àtúnṣe because lẹ́yìn ìgbà tí mo ṣe show woman yẹn tán àwọn èèyàn kan bẹ̀rẹ̀ sí ní private chat mi lọ́tún lọ́sì mo dẹ̀ béèrè fún evidence wọ́n dẹ̀ fún mi ní àwọn tí Yahya ti ṣẹ̀ tó ti ṣe àwọn kan wọ́n náà tó ti ṣe fún wọn but mo ní láti máa pẹ̀tù sí wọn lọ́kàn náà ni pé kí wọ́n ṣe sùúrù fún ó ní àwọn kọ̀ọ̀kan tó ṣẹlẹ̀ tó padà bí ńgbà táwa náà padà gbọ́ ó padà dẹni táwa àwọn náà padà pìtì ẹ̀ ni pé àmọ́ pé tó bẹ́ẹ̀ ló ṣe ó dáná kò sí wàhálà. So gbogbo ẹ̀yin tí ẹ bá fún lówó kó bá yín ṣe àgbo tí ẹ pé tí ò gbé kọ̀ lóyún ẹ jọ̀ọ́ ẹ fún lásìkò díẹ̀ yóò ṣàtúnṣe because òun náà ní láì ká tó padà wá sórí program yìí ká tó wá pariwo orúkọ òun mọ́ ṣe é gbé mi ò gbé fọ́tò ẹ̀ wálé ní ọlápá àti yanjú ẹ̀ nìyẹn nǹkan tó dẹ̀ ń jẹ́ mùsùlùmí náà nìyẹn kí ni mo fẹ́ gbà nínú kí n tú àṣírí ẹ̀ kí ni mo fẹ́ gbà nínú kí n faṣọ yí ẹ̀yà kí ni mo fẹ́ gbà nínú kí n bá yí ẹ̀jẹ̀ lórí social media kò sí nǹkan tí mo fẹ́ gbà níbẹ̀ kò sí rè níbẹ̀ kò sí mi náà tí n bá ṣe mo kàn lè fi ní èrò mo lè fi ní followers kí ló wà máa ń gbẹ̀yìn wal aqibatu lil muttaqin kò sí ẹni tó máa ń gbẹ̀rù ẹni tó bá bàtọ̀ ọmọlàkejì ẹ̀jẹ̀ lórí afẹ́fẹ́ báyìí tó gbé ìjọmọlúwàbí ọmọlàkejì ẹ̀ tó wá fẹ̀ díẹ̀ síta lórí afẹ́fẹ́ tó wá bẹ̀rẹ̀ sí ní fìràrè kò sí nǹkan tó ń bẹ tó máa jẹ́ sọ fún un náà ju ìjẹníyà lọ. So a ti parí ẹ̀ o gbogbo ẹ̀yin tí ẹ̀ ń retí àbọ̀ lórí ẹ̀ a ti parí ẹ̀ so a dẹ̀ ti finalize lórí ẹ̀ a ti conclude. So kọ́lọ́kójọ kó bá wa kọ́ ọmọ ṣe ọmọdé ni kọ́lọ́kó bá wa tọ́ sọ́nà kọ́lọ́kó bá wa dá lágbà ẹ̀kọ́ tiẹ̀ náà má dàrú kí tiwa náà má bàjẹ́. Náà bí ìyẹn ṣe rí nìyẹn mo fẹ́ lọ sórí ọ̀rọ̀ Muyideen. Ṣé rí ọ̀rọ̀ Muyideen ni mi ò fẹ́ ká fi Àgbàlá Gabriel sí mọ́ ó yẹ ká ti mẹ́nu kú mbẹ́ àìmọye àwọn ìṣẹ̀lẹ̀ míì ló ti ṣẹlẹ̀ tó yẹ kí a move on lé lórí tó yẹ káwa náà bá wọn dá sí nítorí ọ̀rọ̀ tó bá ti dé orí afẹ́fẹ́ ó ti tọ́ sí everybody sọ̀rọ̀sọ̀rọ̀ láti dá sí. Inú àwọn kéèsì tó wà nílẹ̀ làwọn nǹkan tó ṣẹlẹ̀ níjọ́dún nílùú Ìṣẹ́yìn tí àwọn pásítọ̀ àtàfà àtẹ́lẹ̀ àti jáṣẹlẹ̀ láàrin wọn mo post kìíní yẹn ní ọ̀sán yẹn ní tí ò bá ti rí kó lọ wò láàárọ̀ tí pásítọ̀ fọ́gi mọ́ àfà lórí tó dẹ̀ fọ́gi mọ́ ìyàwó àfà lórí tí tẹ́jẹ̀ ẹrù jáde gan. So ó ní àwọn information kan tá à ń gbá research nípa pé kí ni tó bíjà yẹn gangan kí ni tó fà á èèyàn kan lè ṣàdédé ṣe bí wèrè kó dẹ̀ gbégi ó dẹ̀ mọ làmọ́yàn lórí kó fọ́kọ lórí kó fọ́yàwó lórí yóò ní nǹkan tó máa ń bẹ̀rẹ̀ ogun ó ní àwọn findings tí mò ń ṣe lé lórí kí n tó gbé wá sí so inú àwọn tó yẹ ká sọ̀rọ̀ lé lórí nìyẹn. But ọ̀rọ̀ Muyideen yìí àfi ká bá a débì kan àfi ká fọ́ débì kan àfi ká bá a débì kan because tá a bá ṣaláì má sọ̀rọ̀ nǹkan ó mọ bàjẹ́ ikú mọ bàjẹ́ o àwa mùsùlùmí àwa ni mo tún darí ọ̀rọ̀ yìí padà wá bá lé ní again program tí mo ṣe níjẹta àwọn èèyàn kan pè mí wọ́n bú mi àwọn àfáà kan pè mí àwọn àfáà torí wọn ti dàrú tí wọn ò ní làákàyè tí wọn ò ka tí wọn ké tí àgbọ́yé tí wọn ké òye wọn pè mí àwọn kan ṣépè àwọn kan bú mi kódà ẹlòmíì text mi ní WhatsApp ó sọ̀rọ̀ tí ò dáa mo kàn wò pé nǹkan tó dojú kọ mí ó lè dẹ̀yìn kọ́wọ́ ó lè dẹ̀yìn kọ́wọ́ ó lè má yé wọ but gbogbo àwọn àfáà ẹ jẹ́ ká kúrò níbi àbòsí ẹ jẹ́ ká kúrò nídìí àbòsí kò sí nǹkan kan tọ́lọ́run fi ròyìn àfáà láyé gbogbo ẹ̀yin àfáà yàtọ̀ sáwọn bàbá wa o àwọn bàbá wa àwọn márùndọ̀tí làwọn o bọ́ gbogbo àwa tá a jẹ́ ọ̀dọ́ àfáà tá a ń lo zamani lọ́wọ́ ń sìn yìí kò sí tọ́lọ́run fi ròyìn gbogbo wa ju kéèta lọ oníkéèta ni wá alábòsí ni wá alágàbàǹgebè ni wá ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà tá a ń lo sáà lọ́wọ́ ń sìn yìí Ànábì ní kulli haqqu walau kana murra tó bá sòdodo akọ létí wọn ya wèrè wọn ò ní gbọ́ nítorí pé summun bukmun umyun fahum la ya'lamun fahum la yabsirun ó ṣe kí bọ́lọ̀ Kùránì ṣe lò lọ nìyẹn. Àwọn kan wà tó yẹ pé wọ́n fọ́ lójú náà àwọn àfáà ẹ̀ka wò wọ́n pé ojú wọn là ní pé wọ́n ríran ni ètò ń jẹ́ òdodo nínú ojú tó jẹ́ òrìjìnà ojú ti fọ́ ojú inú wọn ti fọ́ ojú ìta ni wọ́n fi ríran ẹ̀yìn kan wò wọ́n pé wọ́n ríran ni wọ́n ò ríran nítorí pé ojú wọn ti fọ́ mọ́ làákàyè wọn ojú wọn ti fọ́ mọ́ kí ni ó ti fọ́ mọ́ làákàyè wọn. Àwọn kan wà tó yẹ sí pé ẹ̀ ń wò wọ́n ní wò àfáà wọn kì í ṣàfà mo já àfáà ò ní kí n wà àlùjánnà mo já àfáà ò ní kí n wọ náà
mo sọ lórí program kan, mo wá program kan lábẹ́òkúta, mo wá ṣe, wọ́n ní kí n ṣe lecture níbi òkú kan, mo wá jẹ́ kó yé wọn wípé àìmọye kìrìsìtẹ́nì tó máa ṣáájú àfa àwọn náà, àìmọye kìrìsìtẹ́nì tó máa ṣáájú àfa àwàdìjẹ́ náà, tó máa ṣáájú àfa rí oríire gbà níwájú Ọlọ́run. Ọ̀tọ̀ lẹ́sìn, ọ̀tọ̀ ní ká kírun fọ́lọ́run. Gbogbo ìrun tá à ń kí yẹn, à ń kí fúnra wa ni, kì í ṣe Ọlọ́run là ń kí fún. À ń kí fúnra wa ni, àwa la máa gbẹ̀sìn ẹ̀ tá a bá dé sàárè. Kò sí nínú tọ́lọ́run béèrè lọ́wọ́ wa jù, òun náà ni ìwà, kí la gbélé ayé wa ṣe. Bọ́lọ̀ bá máa mú ẹ̀sìn mọ́ Ọlọ́run kì í sáré bèrè ẹgbẹ̀rẹ̀ ẹ̀sìn. Tí a bá lọ sin òkú níbòjì, tán bá ní ká ṣe àtàrkì fòkú, ká rán òkú létí ní tó gbélé ayé ẹ̀ ṣe. Ibi tá a ti mọ́ bẹ̀rẹ̀ ní pé ìwọ òkú tó kú yìí o, àwọn màláíkà máa yọjú sí ẹ, wọ́n á ní mọ́ rọ̀ bùkà, wọ́n á ní tọ̀nà lọ́hùn rẹ. Lẹ́yìn yẹn wọ́n béèrè pé mọ́ nàbì yúkà, ta lànàbì rẹ, mọ́ kìbìlàtúkà, mọ́ dẹ̀lì lúkà, mọ́ dìnúkà. Àmọ́ problem ta nínú ayé ń sìn ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà tí wọ́n wà nínú gbàǹsìn àṣetọ́ ni wọ́n. Ẹ kàn ń fẹjú ìrùngbọ̀n orí ibú wò wọn ni, kò sí ẹni Ọlọ́run nínú wọn, kí wá ẹni Ọlọ́run kò sí lára wọn. Ìwà tẹ́ mọ̀ rí alámọ̀tò alùláì fi mọ́ sàlàsà ìmánì wà tẹ̀sílímù wà sọ́bùrù mùjàmílà. Ẹ gbọ́ nǹkan tí àfáà yẹn sọ ni, ó ní àpẹẹrẹ tẹ́ ẹ máa fi mú ẹni Ọlọ́run pé àfáà lẹ́ni yìí, wòlíì lẹ́ni yìí, ẹni Ọlọ́run ni alámọ̀tò alùláì, àwọn tí wọ́n jẹ́ ẹni Ọlọ́run tinú ẹyin gangan, láwọn tó lọ ń ṣàlẹ́ṣà, láwọn tó lọ ń pè dá sọ̀rọ̀, alámọ̀tò alùláì fíìmọ̀ sàlàsà. Nǹkan mẹ́ta láàrin lára àfáà kẹ́ ẹ tó lè mọ̀ pé wòlíì ẹni Ọlọ́run. Ìmánì, yóò ní ìmánì, ìgbàgbọ́ rẹ̀ ó kún, ìgbàgbọ́ rẹ̀ ó ṣe kíni, yóò kún kẹ́kẹ́. Nínú kéèyàn ní ìmánì, òun ni pé tí aburú bá dé báyàn kó gbà pé Ọlọ́run ló mú wá, inú ìgbàgbọ́ nìyẹn o. Ìmánì lọ́lọ́run kọ́kọ́ fi síwájú, kò fi irun síwájú. Ó ní alámọ̀tò alùláì fi mọ́ sálàsà, àwọn àpẹẹrẹ tẹ́ máa rí lára ẹni tí ń jẹ́ ni Ọlọ́run, àpẹẹrẹ mẹ́ta ni. Kò fi irun síwájú, kò fi ààwẹ̀ síwájú, kò fi sàká síwájú o, kò fi ájì síwájú. Ó wá ní alámọ̀tò alùláì fi mọ́ sálàsà, àwọn àpẹẹrẹ tẹ́ máa rí lára ẹni tí tán tá a lè pè ní ẹni Ọlọ́run, àpẹẹrẹ mẹ́ta ni o. Ìmánì àkọ́kọ́ nìyẹn, yóò nígbàgbọ́ dọ́kàn, yóò jẹ́ni tí ó dúró dídí, yóò nígbàgbọ́ sọ́lọ́run bá tó dáa, yóò nígbàgbọ́ débi wípé tí nǹkan kan bá ṣẹlẹ̀ sí, yóò mọ̀ pé Ọlọ́run ló mú wá, kò ní rò pé lágbájá ní í ṣe mí. Ẹni tá a bá pè ní ẹni tó ní ìmánì yóò nígbàgbọ́ nínú kádàrá, yóò dẹ̀ nígbàgbọ́ nínú sábàbí. Àwọn àfáà tá à ń wò nú ayé sìn, wọn ò nígbàgbọ́ nínú kádàrá àti sábàbí mọ́. Òun ló fi ń dàbí pé wọ́n ń ṣe ẹjọ́ dá, òun ló ṣe dàbí pé wọ́n ń gbè lẹ́yìn àbòsí. Wọn ò nígbàgbọ́ nínú ẹ̀ mọ́, wọn ò nígbàgbọ́ nínú tó ń gbé dání mọ́. Ìmánì yẹn ti sọnù lára wọn níbi ọ̀rọ̀ dídá sí. Táfà bá ní ìmánì ni, ẹlẹ́ṣàánú Muyideen nílẹ̀ wí, ẹlẹ́fẹ́ ṣàánú Muyideen, ẹ pè é padà wánú ẹ̀sẹ̀ ẹ̀dẹ̀fẹ́ ràn lọ́wọ́. Kò nídìí interview mọ́, kò nídìí kẹ́ ẹ lù lẹ́nu gbọ́rọ̀ mọ́. Gbogbo tẹ́ ẹ ti ń gbọ́ lórí social media yẹn náà yàtọ̀. Ó ṣàní gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ ti ń gbọ́ síwájú kẹ́ ẹ tó bá pàdé, kẹ́ ẹ tó dìde ní ìdìpẹ́ fẹ́ ràn lọ́wọ́. Nígbà tẹ́ ẹ ti wá fẹ́ ràn lọ́wọ́ yẹn ti gbọ́n gbogbo tó ń jẹ́ story ẹ̀, kí lẹ tún béèrè ẹjọ́ fún. Tẹ́ ẹ bá tiẹ̀ wá máa béèrè ẹjọ́ lọ́wọ́ ẹ̀ ní kọ̀kọ̀, ẹ ṣẹ́tù ara yín, kò nídìí kẹ́ ẹ gbé wá sórí afẹ́fẹ́ mọ́. Ìmánì ń tẹ́ ẹlẹ́ẹ̀kẹ́ ni kò yọ lára yín. Irùngbọ̀n wèrè tẹ́ dàálẹ̀ kò wúlò fún yín. Àpẹẹrẹ ò yọ lára yín. Bápẹẹrẹ ẹ bá yọ lára yín ni ó jẹ́ kẹ́ ẹ mọ̀ pé Ọlọ́run ló ń ṣiṣẹ́ lára Muyideen. Ó yẹ kẹ́ ẹ mọ̀ pé Ọlọ́run ló wà, Ọlọ́run ló ń bọ́lọ́ ṣe tó ọ̀rọ̀ ẹ̀ ló ṣe ń rìn yẹn. But ìgbàgbọ́ tẹ́ ẹ máa fi mọ̀ Ọlọ́run fún yín, nítorí ojú inú yín ti fọ́, ojú títa lẹ fi ń ríran. Wà tẹ̀sílìm, ẹni tó bá jẹ́ àfà ó mọ̀ ń tún nǹkan ṣe ni kì í ba nǹkan jẹ́. Wà tẹ̀sílìm, ẹni tó bá pè rẹ̀ láàfà àpẹẹrẹ tá a máa fi mẹ́ni Ọlọ́run láyé yóò jẹ́ ẹni tí ó mọ wá settlement. Àpẹẹrẹ tá a máa rí lára ẹni tí ń jà àfà ẹni Ọlọ́run, ọmọ wá ibi tí ó mọ̀ wá settlement ni. Wà tẹ̀sílìm, settlement ló máa wá. O ní kọ́pọ̀ sí nǹkan tí nǹkan kan bá ń dàrú, àfà lẹ gbọ́dọ̀ rí ń bẹ̀ kó wá tún ṣe. Tí nǹkan kan bá ń bàjẹ́, àfà ló gbọ́dọ̀ rí ń bẹ̀ kó wá tún ṣe. O gbọ́dọ̀ bá àfà níbi mi ò ní gbà. Wà tẹ̀sílìm, àfà gbọ́dọ̀ rọ̀ lẹ́gbẹ̀ẹ́. Wà tẹ̀sílìm, táwọn kan bá ń ṣe bí olórí ibú, àfà gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ nítorí ẹ̀ pé ni. Wà tẹ̀sílìm, tẹ́nìkan bá ń ṣe bí amúgbó amutí, àfọwọ́ lo sẹ́ǹsì tiẹ̀, àwa kàmọ̀ ẹ̀ dáhùn, ọ̀rọ̀ ẹnu yín ló máa mú wọn wálẹ̀. Wà tẹ̀sílìm, ẹni tó ń gbé nǹkan tó gbóná bọ̀ wá bá yín, tẹ̀sílìm ìrọ̀lẹ́gbẹ̀ẹ́ yín, sùúrù yín, ìfaradà yín yẹn ló máa padà tó gbé bọ̀ ní gbígbóná yẹn, ẹ máa padà sọ́ di tútù látara tẹ̀sílìm. Àtẹ̀sílìm Muyideen ń bọ̀, ó já rànyìnrànyìnrìn, ó dọ́dọ̀ yín nìyẹn, ẹ wà ló tẹ̀sílìm, ọ̀làkàyè tẹ̀yìn ní tòun ò ní.
ọgbọ́n tẹ̀yin ní tẹ̀yin tóun ò ní, ìmọ̀ tẹ̀yin ní tóun ò ní, ìgbàgbọ́ tẹ̀yin nígbàgbọ́ nínú Ọlọ́run tẹ̀yin gbàgbọ́ tóun ò gbàgbọ́ yẹn tẹ̀yin níyẹn ẹ máa fi hàn, ẹ máa jẹ́ kó kẹ́kọ̀ọ́ lára yín pé tí nǹkan bá dé báyàn ìyẹn máa ń gbà fọ́lọ́run. Bí nǹkan bá ti dé báyàn ewé kankan ò ní jábọ́ lára yí kí ọba mi ò kí ó mọ̀mọ̀ sí. Ìwọ mú ìdí nínú tó yẹ kẹ́ bá sọ nìyẹn. Kádàrá ń bẹ, sábàbí ń bẹ o. Kádàrá ò ní ṣiṣẹ́ mú sọ níjó ní náà láì sí sábàbí. Bọ́lá ti lé o ti máa rìnrìn àjò ẹ láyé ló ṣe rìn bọ̀ yẹn. O ti wá dé Islam gbàgbé gbogbo tó ti ń bá bọ̀ lẹ́yìn jẹ́ ká bẹ̀rẹ̀ new life. Nítorí yẹ kẹ́ sẹ́nu ayé ẹ̀ nìyẹn kò yẹ kẹ́ tún máa interview ẹ̀ mọ́. Kò yẹ kẹ́ tún máa gbé wá sórí afẹ́fẹ́ mọ́. Wá tẹ̀sílìm ẹ̀yin gẹ́gẹ́ fún ara yín ẹ̀mí yín rọ̀ èṣù gbénu yín. Wá tẹ̀sílìm ẹ̀yin gẹ́gẹ́ fún ara yín ìmọ̀ nìyí ò tó ìjẹ́ni Ọlọ́run ọba yín ò tó. Gbogbo bí peace ṣe máa reign ló yẹ kẹ́ máa wá ẹ̀yin àfáà tẹ fọ́n sórí afẹ́fẹ́. Tẹ́yin náà ń pera yín láàfáà gbogbo yín náà lẹ fẹ́ lo kámẹ́rà. Gbogbo yín lẹ fẹ́ tan kámẹ́rà. Gbogbo yín lẹ fẹ́ káyó mọ̀ yín. Gbogbo yín lẹ fẹ́ kí wọ́n rí yín. Gbogbo yín lẹ fẹ́ kí wọ́n sá mọ̀ pé èmi náà sọ̀rọ̀. Tẹ́ bá wá fẹ́ lo tẹ́ kí ìwọ tó bá ti mọ̀ pé n tó kéye kò wúlò fún ẹ mọ̀ wá sórí mídíà kì í ṣe irú ẹ̀ náà wá. Àfáà tó bá ń pẹ̀tù sí nǹkan tó ń paná nǹkan tó ń wá settlement nǹkan ayé àfojú rẹ̀ wò bá ẹni ọlọ́lá fáyì. But iṣẹ́ tẹ́yin ṣe yìí ẹ ṣe settlement ẹ wá gbọ́n táfà yẹn fi gbẹ̀yìn ó wá ní wà sọ́bùrù mujammilan. Ó ní wà sọ́bùrù mujammilan àpẹẹrẹ táàfì rí ẹni Ọlọ́run táàfì mọ̀ pé wòlíì lẹ́ni yìí ẹni yìí aláṣẹ ni ẹni yìí èèyàn pàtàkì ni ẹni téèyàn gbọ́dọ̀ fojú di téèyàn gbọ́dọ̀ fojú rí náà tó bá ń pè ẹni Ọlọ́run ẹni yìí tọ́wọ́n bá ti rí sùúrù nínú ayé ẹ̀ ò kì í ṣe ẹni Ọlọ́run wà sọ́bùrù mujammilan. Ó gbọ́dọ̀ ní sùúrù gan. Ó gbọ́dọ̀ ní sùúrù. Kí ni sùúrù ó jẹ́ kó kí ni tí ó mú ẹ lọ síbi sùúrù? Gbogbo àwọn kan méjèèjì ta kà síwájú yìí ní tí ó wà fi gbẹ̀yìn ẹni sùúrù. Ẹni tí ò ní sùúrù tẹ́lẹ̀ ó mọ̀ ṣe wá sí sùúrù fún pé isbiru wa sabiru wa rabbitum wa taqullaha la'allakum tuflihun. Ọlọ́ni ẹni tí ẹ ti ní sùúrù ẹ pàṣẹ fáwọn èèyàn kí wọ́n ní ni. Ẹni tí ẹ bá rí pé gànàgànà wà lára ẹbí ti mú ìdí ni ẹ cool it down ẹ ṣe wá sí fún ẹ fi orúkọ Ọlọ́run bọ ẹ fi jẹ́ Ọlọ́run bọ kẹ bá sọ̀rọ̀ Ọlọ́run. Wa sabru mujammilan sùúrù tẹ́yin nìyẹn tẹ́ṣọ̀ tó ń gbé bọ̀ yẹn sùúrù tí ilẹ̀ máa fi calm it down. Tí ẹjọ́ bá ti ń pọ̀ jù problem á máa ṣẹlẹ̀. Kílẹ̀ tún gbé kámẹ́rà sí Muyideen lójú sí. Lópin ìgbà tí ẹ ti ṣetán wípé ẹ fẹ́ dàgbàdo hà sáwọn kìrìsìtẹ́nì lẹ́nu. Ẹ fẹ́ surprise Àgbàlá Gabriel. Adójútì ni yín ẹ̀yin àfáà yẹn. Adójútì ni yín o bẹ́yàn bá bá yín sòótọ́ ọ̀rọ̀ àwọ̀ bá yín sòótọ́ ọ̀rọ̀. Nígbà tí ẹ ti fẹ́ proof pé Islam dùn Islam dá aláàánú ni wá kò jẹ́ kí ẹ gbé wá sórí social media wá tún máa tọrọ owó fún mọ́. Ẹ dójútì Islam. Problem tẹ́yìn àwa mùsùlùmí nìyẹn. Intagbara wa uka Al-Qur'an dẹ̀ sọ ó ní liman bada ista'aza wal basmala ó ní ya ayyuhal ladina amanu lima taquluna ma la taf'alun kabura makitan inda Allahi an taqulu ma la taf'alun. Ẹ̀yin àfáà tí mo kẹ́yìn ti yé yín náà. Nígbà tó ti rí bẹ́ẹ̀ téèyàn bá tó ń ṣe nǹkan èèyàn kì í dáwọ́lé. Àbí ẹ wá ẹ jẹ́ káwọn Kristẹni padà jèrè ọ̀rọ̀ lára wa ṣé rí bá dójú tì ní ọmọ lẹ́yìn you are a black sheep of the family. Nínú Islam ta wa black sheep ni because kò jẹ́ kẹ́ tún sọ pé ẹ fẹ́ gbé Muyideen wá sórí báyìí nígbà tẹ́ ti sọ pé Ọlọ́run ti gbé ya kan dìde Ọlọ́run ti lu àwọn kan iṣẹ́ tí bẹ́ẹ̀ fẹ́ níṣẹ́ Ọlọ́run tẹ́ ẹ fẹ́ ṣe pé ẹ fẹ́ ṣiṣẹ́ Ọlọ́run lóòótọ́ ẹ fẹ́ jẹ́ káwọn èèyàn mọ̀ pé no lẹ́yìn Ọlọ́run àtúfọ̀ Ọlọ́run kò jẹ́ kẹ́ gbé wá sórí afẹ́fẹ́ kẹ́ tún á béèrè owó fún mọ́. Ṣé kò sólówó nínú Islam náà ni? Kò sí ọlọ́lá nínú Islam náà ni? Ṣé kò sí aláàánú nínú Islam náà ni? Ṣé bí màmá kan lọ dìde wọ́n dẹ̀ náà wọ́n ṣe bẹ̀bẹ̀ nínú ayé máà nìyí wọ́n fún lówó kó lọ fún yẹ kó gbàdúrà lẹ́nu yẹ lẹ́yìn ẹ̀rọ wọ́n promise ẹ̀ lówó tán ní kó gbà wọ́n bá àwọn owó tó parí kó ń fẹ́ gbà wọ́n promise ẹ̀ wọ́n dẹ̀ fi lọ́kàn balẹ̀ pé tó bá ti lè máa ṣe ẹ̀sìn á ṣe tó bá fẹ́ fún ẹ kí ló dé tẹ̀ já dúró lórí bẹ́ẹ̀ yẹn ká dẹ̀ máa bá lọ ẹ̀yin náà fẹ́ sáré gbé Muyideen gbọ̀pẹ́ tí Ọlọ́run ò tí ì kádàrá pé yóò gùn ẹ fẹ́ sáré mú débi tí Ọlọ́run ò tí ì kádàrá pé yóò dé ẹ fẹ́ ṣe màjíkì fún ẹ fẹ́ ṣe mùjíza fún àbí ìtọ́lọ́run ò tí ní ó ní ẹ̀yin àfáà yẹn lẹ fẹ́ fi màjíkì fún wọn kì í ṣe báyẹn ẹ jẹ́ kí Islam ohun àwọn tí wọn ò sí nínú Islam ẹ jẹ́ kí Islam kó wú àwọn tí wọn ò bá wá ṣe ẹ jẹ́ kó wú wọn lórí ẹ ṣẹ̀ṣẹ̀ kó wú wọn lórí nígbà tẹ́ jáde ẹ já Muyideen nígbà inú gbogbo wa dùn pé yes àwọn mùsùlùmí dìde o ìgbà yìí láàárọ̀ yín gbogbo àlà ń bu yín pé ìgbà yìí láàárọ̀ yín tó yẹ kẹ́ ti dìde ti pẹ́ kì í ṣe amọ́sọ́nù program tí mo ṣe lọ mo ní kì í ṣe Muyideen nìkan làmọ́ ni mùsùlùmí tó wà nínú Àgbàlá Gabriel yẹn àìmọye muslim ṣì wà níbẹ̀ tí wọ́n ní ìrànlọ́wọ́ when you people ready to help those people ẹ lọ sínú Àgbàlá Gabriel gbogbo àwọn tó bá jẹ́ muslim níbẹ̀ ẹ ṣàwọn ẹ wá bẹ̀rẹ̀ ìrànlọ́wọ́ yín láti bẹ̀. mo sọ fún yín náà starting làwa mùsùlùmí máa ní àkè ní finishing ní tó máa ń bà mí lójú jẹ́ tó máa ń bà mí ní jẹ́jú nìyẹn a ní starting àfi ayé pọ̀ fún wa gan kárí ni ó pọ̀ fún wa. ṣe rí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ nígbà kan náà nípa ti ìyá Ọ̀ṣun kò sí ìyá Ọ̀ṣun ẹ̀yin tí ẹ bá wo fíìmù yẹn bó ṣe ń bọ̀
àwọn àfáà prove jẹ́ àfáà wọ́n prove jẹ́ Islam wọ́n ṣe gbogbo ẹ̀ wọ́n threaten ìyá yẹn at the end of the day ìyá yẹn padà gba Islam ìyá yẹn padà gba Islam tó wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣàdéhùn ẹ̀hán fún tí kì bá ṣe pé tipá ti kúkù lọ́ fi padà mú àdéhùn wọn ṣẹ o fún ìyá yẹn o ọlá pé ìyá yẹn pariwo jáde ni o ọlá pé ìyá yẹn pariwo jáde ó sọ fáwọn blogger tẹnu wọn mú wọn bá pariwo jáde mo tipá ti kúkù náà fi padà ráyà yẹn lọ ní Mọ́kà gbogbo tí wọ́n ṣàdéhùn fún ìyá yẹn kí wọ́n tó mú ṣẹ ṣe mọ̀ pé ó pẹ́ o problem táwa mùsùlùmí tá a ní nìyẹn mọ́mí ajẹ́ kàfílà I love you problem táwa mùsùlùmí problem tá a ní nìyẹn a ní starting a kì í ní finishing tá a bá gbìyànjú káwá sórí abẹ́fẹ́ sí ká fẹ́ ṣe láàánú o láàrin oṣù kan ẹ jẹ́ ká wo tó máa yẹ̀ǹdẹ̀ nìyẹn mùsùlùmí á ti jálẹ̀ nǹkan òkín pẹ́ sú wa á ti jálẹ̀ nígbà tí wọ àfà Fọlọ́nṣọ́ tó pariwo lórí mídíà wípé ẹni tó bá mọ bó ṣe lè gẹ́ẹ̀tì mú ìdí nìyẹn ẹ fẹ́ ṣe ìrànlọ́wọ́ fún ọmọ wa ní nínú Islam ẹ wá kàn nìyẹn ẹ jẹ́ káyé mọ̀ pa àti rí ẹ dẹ̀ ti rí nìyẹn gbogbo ayé ti mọ̀ pé ti rí ẹ dẹ̀ ti bẹ̀rẹ̀ ìrànlọ́wọ́ yín láti bí wípé amúkùn ẹrù ẹwọ́ ìsàlẹ̀ òkè lẹ́wọ̀ ẹ̀wò ìsàlẹ̀ ẹja kọ́kọ́ lọ báyẹ̀ náà ẹ gbéra wọn gbogbo fún yín ẹ lọ sọ́dọ̀ ọmọ mẹ́ẹ̀ ẹ lọ fowó ràdúrà fún lọ́dọ̀ ìyá tó bí lọ́mọ tí túmọ̀ sí pé tó bá pẹ́ ẹ̀yin náà ẹ mú lọ ló ṣe kí àyẹ̀mọ́ ṣàdúrà o ẹ̀yin náà lẹ́tí wá ń polówó lórí social media yìí náà pé ìyá ẹ̀gán màmá ẹ̀gán nídìí ìrànlọ́wọ́ màmá ẹ̀gán ó ní ìdí ìrànlọ́wọ́ onídìí kí ẹ tún gbé wá sórí mídíà mọ́ tẹ́ bá fẹ́ lo kíní tẹ́ bá fẹ́ prove pé yes agbanilágbàtàn ni wá nínú Islam apọn ọmọ yẹsì awala pọn ọmọ kẹsẹ̀ ẹmọ yọlẹ̀ àwa ni orí mídíà ilẹ̀ tí wọ́n ń pariwo ìyá tẹ́ ẹ lọ kó 250,000 fún tó fi ṣàdúrà fọmọ ẹ̀ orí mídíà ilẹ̀ tí wọ́n gbé wá padà lẹ́tí wọ́n ti ń sọ pé màmá gan nídìí àánú wọ́n nídìí ìrànlọ́wọ́ ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀ fẹ́ ṣe orí fún ni ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀ fẹ́ ṣàánú fún ni ṣe bí màmá kan lẹ sọ wípé wọ́n láwọn máa fún 250,000 kó fún mọ̀mẹ́ wọ́n dẹ̀ tún rẹ́dì pé àwọn máa fún ní 5 million why can't you stay kẹ́ ẹ dúró lórí yín ni kẹ́dẹ̀ wá mọ àwọn olówó kọ̀ọ̀kan tẹ́ ẹ mọ̀ nínú Islam tó ń ṣàánú ẹ bá wọn sọ̀rọ̀ ní underground kí wọ́n ẹ̀pù ẹ̀ bẹ́ẹ̀ ṣe tó wá gbé wá sórí mídíà padà yẹn ẹ bà wá lójú jẹ́ adójú ti ní àṣẹ máa tún padà tọrọ bárà náà ni ṣé pé ẹ tún máa padà tọrọ bárà fún náà ni kí lẹ wá sọ pé ẹ fẹ́ ṣàánú ẹ̀ fún kí lẹ gbà lọ́wọ́ Àgbàlá Gabriel fún lóòótọ́ Àgbàlá Gabriel tí lóhun ò ṣe mọ́ nígbà tẹ́yìn wá dúró pé tẹ́yìn kan bá lóhun ò ṣe mọ́ Ọlọ́run lọ́ba tí mọ́ dúró ti ni tí ò ní padà ókè àwa ṣe tán afẹ́ràn ẹ̀ lọ́wọ́ ó jẹ́ kẹ́ ẹ ràn wọ́n lọ́wọ́ tán kí gbogbo ayé wá rí pé àwọn àfáàyè gbìyànjú wọ́n ràn wọ́n lọ́wọ́ kò yẹ kẹ́ tún gbé padà sórí social media lè tún wá tọrọ owó fún mọ́ ẹ̀ nílàkàì ẹ̀ dọ̀tí Islam àbòsí lẹ ṣe. ókè náà adẹ̀ ń tẹ̀lé yín gbogbo bẹ́ẹ̀ ṣe ń bá lọ à ń tẹ̀lé yín gbogbo bó ṣe ń lọ ìwà àfáà Fọlọ́nṣọ́ à ń tẹ̀lé gbogbo bó ṣe ń lọ à ń tẹ̀lé bó ṣe ń lọ à ń tẹ̀lé àmọ́ pẹ̀lú bẹ́ẹ̀ náà ó ti da alábòsí àwọn èèyàn ti máa ń sọ gidi tipẹ́tipẹ́ pálábòsí ni ẹ́ èmi ò gbàgbọ́ àfìgbà tó ṣe tí mú ìdí nìyí mo wá mọ̀ pé ìwọ gan fún ara wọn anta zọ́ọ̀lìm alábòsí paraku ni ẹ́ because ẹ ti ṣàbòsí tẹ́ ẹ bá ṣàbòsí ni ẹ ti mọ̀ pé ẹ ò lágbára àti ìrìn ọ̀bọ̀ yìí lọ́wọ́ kò dẹ̀ rẹ́dí àti ṣe Islam kò fi òfinú fẹ́ dọ̀ padà wá sínú Islam ẹlẹ́ẹ̀fẹ́ ràn án lọ́wọ́ ẹ dẹ̀ gbé sí condition gẹ́gẹ́ ní oṣù gbogbo yín pariwo pé Àgbàlá Gabriel gbé sí condition pé gbogbo àwọn tó bá ń ṣe lóore mùsùlùmí tó bá ń ṣe lóore ó ń gbé wọn sí condition ni ó ń gbé wọn sí condition pé wọ́n di Kristẹni ẹ̀yin náà gbé Muyideen padà sí condition abẹ́ ẹ̀ gbọ́ àwọn náà àwọn ọ̀rọ̀ àwọn tẹ̀lé yín bó bẹ́ ṣe ń lọ àwọn tó fẹ́ ṣe lóore sọ wípé a máa ṣe gbábà ìfún ẹ àmọ́ tó bá ti lè máa ṣẹ̀sìn yẹn tó lè dún ní mọ́ 5 million tó bìnrin náà a máa fún ẹ o àmọ́ tó bá ti lè ṣẹ̀sìn yẹn tó dún ní mọ́ dáadáa mọ́ka ọdún tó ń bọ̀ kò ní yẹ̀ lórí ẹ ẹ̀yin náà ẹ̀mí rẹ̀ ò ṣe Islam yẹn bọ̀tọ̀ lápẹ́ yìí náà fẹ́ jèrè ọkàn ẹ̀ lórí tẹ́ ẹ ṣe fún nísìn ẹ ṣoore fún lillahi wa rasulihi ẹ ṣoore fún nítorí tọ́lọ́run tẹ́ bá ṣoore fún nítorí tọ́lọ́run ni kò jẹ́ kẹ́ ẹ tún wá tọrọ owó fún kẹ́ ẹ tún wá tọrọ bárà fún lórí social media ẹ wá tọrọ bárà padà fún lórí social media ẹjọ́ tí mo gbọ́ program fẹ́ lè máa sọ pé Islam kí ló ń ṣe wá ṣé olówó ò sí mọ́ ni ṣé ọlọ́lá ò sí mọ́ ni ṣé gbajúmọ̀ ò sí mọ́ ni ṣáwọn ìwọ ni Ridwan wọ Baranik mi ò lè sọ̀rọ̀ gbogbo ẹ̀yin tí bá ti ń wá sórí péjì mi tẹ́ bá ti ń sọ pé you are talking nonsense mi ò lè dá ẹ lóhùn nítorí ẹ̀yin mọ̀zẹ́bẹ̀zẹ̀bì náà nínú ẹ̀sìn ẹ̀yin mọ̀nàfíkì ẹ̀yin tẹ́ ń ṣẹ̀sìn tẹ́sìn yóò yé yín ẹ̀sìn tẹ́ ń ṣe òye yín tó bá yé yín ni ó jẹ́ kẹ́ ẹ mọ̀ wípé ẹ̀sìn Islam ẹ̀sìn àlàáfíà lẹ́ ń pè fáyé ẹ̀sìn àlàáfíà òun lẹ́ ń pè Islam fáyé iṣẹ́ àlàáfíà ló yẹ kẹ́ ṣe ẹ ti fẹ́ dájà ẹ̀sìn sílẹ̀ pẹ̀lú orí tẹ́ fẹ́ ṣe yẹn
ẹ ti ń dájẹ́ ẹ̀sìn sílẹ̀ díẹ̀díẹ̀. Àkọ́kọ́ ẹ máa fi tiyín ìtẹ̀yìn ṣe yìí ẹ máa fi kórí burúkú tiyín bá mùsùlùmí míì tí máa yẹn máa padà ràn lọ́wọ́ because kò ní fẹ́ ràn mùsùlùmí lọ́wọ́ mọ́. máa yóò ní fẹ́ ràn mùsùlùmí lọ́wọ́ mọ́. ṣé o kì í ṣe bá sọ pé ó ràn mùsùlùmí lọ́wọ́ tẹ́lẹ̀ ni ó wá ń convert wọn sínú ẹ̀sìn ti àbí. ókè tó bá yẹ pé àwọn mùsùlùmí tiwa náà dúore tá a ṣàánú tá a ràn àwọn èèyàn lọ́wọ́ tá a láàánú lójú tá a fòkúta tẹ́lẹ̀ ojú ni wọn ò ní máa gba ọ̀dọ̀ ibi tí wọ́n ti lè rówó tán ti lè gbígbàlà lọ. àwọn tó ẹ̀yin tẹ́lẹ̀ já àfà nínú wa ọ̀dájú ni yín bọ́ba wá bá yín pé kẹ́ ẹ ṣiṣẹ́ fáwọn àfà àti èmi tí mi ò rówó jẹun tí mo tún wá lọ bá àfà pé ẹjọ́ ṣàánú mi àti jẹun nira fún mi táàfà náà máa ṣiṣẹ́ gan fún mi kí lọ mú 10,000 wá ṣé tí n bá ní 10,000 naira lọ́wọ́ ṣe máa wá síbẹ̀ yẹn. táwọn kìrìsìtẹ́nì ò rí bẹ́ẹ̀ yẹn o wọ́n á ní o kúnlẹ̀ wá ṣàdúrà fún ẹ wọ́n lè ṣe sàrú jíbìlì kẹ́sìrì o kọ́ wọn mi lé lórí wá ṣàdúrà fún wọn ní kó máa lọ wá ráàánú gbà. ara tó fi jù wá lọ ni tó fi jù wá lọ nu Ọlọ́run ní kí wọ́n lójú àánú kódà lórí mídíà tá a wà yìí nínú àwọn tí wọ́n kọ́kọ́ nígbà tí mi fẹ́ bẹ̀rẹ̀ tí mo bẹ̀rẹ̀ lójú méjèèjì tí mo wà lójú náà tọ́ndẹ̀ mọ̀ pàáfàá ni mí nínú àwọn tó dìde ìrànlọ́wọ́ sí mi lórí mídíà yìí kìrìsìtẹ́nì ni mo kọ́kọ́ rí. tálẹ́ni náà ìyá tí mo máa ń pè ní prophetess Títílayọ̀ Olówóyẹyè l'Amẹ́ríkà bàbá ńlá kìrìsìtẹ́nì ni wọ́n ìyá tó bí wọn lọ́mọ prophetess ni gbogbo àwọn ọmọ ìyá wọn prophetess ni wọ́n ìyá yìí gẹ́gẹ́ fúnra wọn prophetess ni wọ́n àwọn ìyá yìí ló kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní sponsor mi pẹ̀lú data lórí péjì kìrìsìtẹ́nì rẹ̀ ni wọ́n. àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn kìrìsìtẹ́nì wọ́n láìfọ ọ̀pọ̀lọpọ̀ simple gan kì í ṣe pé a fi side anyone àwa mùsùlùmí ẹ jẹ́ ká lọ tún bí tá a bá kù sí ẹ jẹ́ ká lọ tún ṣe mi ò side kìrìsìtẹ́nì but ibi tá a bá kù sí ẹjẹ́ bára wa wí tó bá tàṣìkò ká bára wa wí ká nara wa pàṣẹ ọ̀rọ̀ ẹjẹ́ nara wa ẹjẹ́ àtúntọ́ síra wa lójú ọmọ ìyá méjì tí wọ́n bá jọ wọlé tí wọ́n dì mọ́ra wọn jáde wọn ò bára wọn sòótọ́ ọ̀rọ̀ ni àmọ́ èyí tó bá jọ jáde tí wọ́n tó fẹ́ múra wọn lù tó fẹ́ fọ́ra wọn gi ẹgbò dáadáa òótọ́ ọ̀rọ̀ ló jáde ńbẹ̀ mo mọ̀ pé tí mo sọ yẹ ẹ ò ní fẹ́ gbọ́ àmọ́ wo dẹ̀ sọ fún yín. Al-Qur'an ti ní fazakir inna fa'ati zikra sayazakaru ma yasha wa yatajannabu al-asqa alladhi yasla nara al-kubra gbogbo yín náà lẹ́kẹ̀ àwo sọ tẹnu wa bẹ́ẹ̀ bá máa gbọ́ tẹ́ bá fẹ́ ṣoore ẹ má ní kí mú ìdí ní ògbẹ́nu sí báìkì mọ́ tẹ́ bá fẹ́ ṣoore lóòótọ́ ẹ má gbé wá sórí mídíà mọ́ náà ẹ wá interview ẹ mú ìdí ní wá bẹ̀rẹ̀ jọ in tó fi bẹ̀rẹ̀ fídíò tí mo rí lánàá nìyẹn ó ní gbogbo owó tí òun gbà ṣé bẹ́ẹ̀ ilẹ̀ ní kò sọ tẹnu ẹ̀ ẹ ti gbọ́ gbogbo ẹ̀ náà tẹ́lẹ̀ kílẹ̀ tún ní kó tuntun sọ fún ẹ fẹ́ dá wàhálà lẹ́ni ẹ tún fẹ́ bí ìkànnì ilẹ̀ stress wa ilẹ̀ mú wàhálà gùn kò ní ìdíkẹ́ gbé wá sórí ìkànnì mọ́ ẹ ti dìde pé fẹ́ ràn lọ́wọ́ ẹ máa ràn lọ́wọ́ nìṣó underground àwọn alájà ti dìde sí àwọn màmá ti dìde sí àwọn bàbá kan náà ti dìde sí ó yá ẹ jẹ́ kó ṣe tágbàdà àwọn bá ká kílẹ̀ gbé wá sórí social media tó bá tọrọ owó fún rí ẹ tún wá tọrọ fún iṣẹ́ tó tọrọ fún owó fún màmí ẹ̀ àgbàlá òde gbé yẹ tẹ́lẹ̀ jáde tẹ́lẹ̀ pé yà náà nídìí ìrànlọ́wọ́ ẹ̀yin àfáàsì ti ẹ fẹ́ ṣàánú ọmọ ẹ ti fẹ́ ṣàánú yẹ ẹ̀mọ́lẹ̀ kan náà ìkànnì kọ́kọ́ máa ṣe ná bẹ́ẹ̀ bá tọ́jú ọmọ tẹ́ ẹ bá ṣàánú ọmọ ló máa ṣàánú yẹ ẹ fẹ́ ṣàánú yẹ ẹ fẹ́ ṣàánú ọmọ lẹ́ẹ̀kan náà ẹ fẹ́ kó gbogbo ẹ̀kọ́ ẹ kọ́kọ́ ṣe kankan ẹ láṣeyọrí náà kí ẹ tó tún mú mi mọ́ ẹ tí ì láṣeyọrí lórí Muyideen ẹ tún ti ń gbàtọ́ yànú fún yẹ ẹ tún máa gbàtọ́ yànú fún yẹ nígbà tẹ́ gbé kámẹ́rà sí Muyideen là lójú sí tẹ́ ẹ ní kó mọ sọ̀rọ̀ ókè náà nǹkan tó bá kọ́kọ́ sọ ni pé gbogbo owó tí wọ́n dá fún òun láyé pé inú àkáǹtì Àgbàlá Gabriel ló wà ẹ dákun ẹ̀yin tẹ́ ẹ̀ nílà ká ìtorí yín ti dàrú torí orí tiwa ò dàrú lórí Muyideen a kì í ya òpó níbi tí Muyideen ókè náà ó ní gbogbo owó tí wọ́n táwọn mídíà fóun ó nínú àkáǹtì Àgbàlá Gabriel ló wà ẹ dákun mo bí yín léèrè gbélé fẹ́ kó wà ọmọ ẹlẹ́gbẹ́ títì ò ní gá ò ní go ó dé báǹkì rí bele pé wà lákàǹtì ń bẹ̀ wọ́n dẹ̀ gbé wá sórí afẹ́fẹ́ nìyẹn wọ́n fẹ́ gbà àánú fún ẹ àkáǹtì talẹ̀ expect kówó wọ̀ àkọ́kọ́ nìyẹn ṣákàtì Muyideen nǹkan tẹ́ ń tẹ́ láti sọ ni wípé tẹ́yìn àfa alábòsí yẹn tẹ́ fi gbé jáde ṣé nǹkan tẹ́ ń tẹ́ láti sọ ni pé àkáǹtì ẹ̀ ló jẹ́ kí gbogbo owó tó máa fún kó máa wà bí afala takilun ẹ ò ní làákàyè orí yín ò pé ẹ ò mẹ́ntẹ́ ń ṣe ẹni tá a mú nínú kọ́tà tá a mú nínú ẹrọ̀fọ̀ àwa fẹ́ fọ̀ àwọn èèyàn wá ń gbé omi ẹ̀gbọ́n àwọn èèyàn wá ń gbé omi wá pé ẹ bá wa fi fọ̀ mọ́ tẹ́ ẹ bá gbérú omi yẹn tì ó máa tọwọ́ bọ̀ ó máa dọ̀tí ẹ̀ dégbé kò ní rí fi wẹrẹ ẹ̀gán mọ́ ok Àgbàlá Gabriel ni wọ́n mọ̀ lórí social media iṣẹ́ tóun ṣe nìyẹn kó gbá àwọn èèyàn wá púpọ̀ àánú fún wọn ó gbé Muyideen nìdé nìyẹn ṣe expect ni pé kó àbí mini fídíò tẹ wá ní kó wá ṣe yẹn mi ò understand o afáfọlọ́nṣọ́ ẹ̀dẹ̀ tí máa padà defend ẹ̀ ò sí ń bẹ̀ lóòótọ́ but oyin àfàlẹ̀ oníkọ́ṣe interview fún ṣé tí ẹ fẹ́ yọ ń bẹ̀ ni pé gbogbo owó tí wọ́n gbà yẹn àpò ẹ̀ ló yẹ kó dá sí kó lè fi ta tẹ́tẹ́ ok nígbà tó sọ pé gbogbo owó tí Àgbàlá Gabriel gbàjọ yẹn kò fún mi ní 1 naira níbẹ̀ ẹjọ́ tó lọ ṣé 1000 náà kọ́lé ni ṣé 1000 naira ni wọ́n ń kọ́ ilé 1000 náà ta pánù ṣé 1000 naira ni wọ́n ń ta blọ́ọ̀kù ni èèyàn kọ́ odi ìdílé yàrá méjì 2 bedroom
ó wọ yàrá kìíní ó bá fóòmù ńbẹ̀ ó bá mátíráàsì ńbẹ̀ ó fòlé lórí ó jọ́ǹpù sórí ẹ̀ ó ń sọ fún ayé pé àṣé mi náà lo bẹ́ẹ̀dì láyé àṣé mi náà gun bẹ́ẹ̀dì láyé àṣé mi náà sùn sórí bẹ́ẹ̀dì láyé ó mátíráàsì rèé ṣé pépà ni wọ́n fi rà á. ó wọnú yàrá kejì wọ́n tún mú ẹwọ́nú yàrá kejì wọ́n ní kò tọ́ síbẹ̀ o wọ́n tún mú ẹwọ́nú yàrá kejì the same mattress tó bá nínú yàrá àkọ́kọ́ ló tún bá nínú yàrá ẹlẹ́kejì ó tún fòlé lórí ó tún dúpẹ́ o yíra lẹ̀ fọlọ́nkọ́ ọlọ́run ọba o ṣé mi náà ló ṣe irú eléyìí fún ṣé pépà ni Àgbàlá Gabriel fi rà á. ẹjọ́ ò ní dẹjọ́ ara wa ká má mọ̀ dáná àrùn ẹjọ́ ò ní dẹjọ́ ara wa ká má mọ̀ dá ṣé pépà ló fi rà á. máàlù yìí tún wá ṣe bẹ́bẹ́ ó tún wá ṣe sólà ó mọ iye tí wọ́n ṣe sólà sí ni Muyideen ṣó orí ẹ̀ ò pé ni ṣé o mọ iye tí wọ́n ṣe sólà sínú ilé sìn ilé tí mo gbélé kò mo fẹ́ ṣe sólà sí nígbà kan gbà tí mo lè gbàgbọ́dà mi ò ká mo yá lálẹ́ di nígbà yìí nígbà tí mo wo sólà wọn lánàá tó gbé gbogbo nulé ọ́n ní 2.something million àwọn ṣe mú ní ẹ̀hẹ́n wọ́n ṣe sólà fún ẹ nínú ilé yẹn ó tàn ó ṣe yẹn wọ́n sọ pé sólà nìyí o sólà ìwọ́n ní ee sólà láyé mi àṣẹ máa lo sólà ṣé pépà ló fi rà á. ó gbé chair sínú pálọ̀ sitting room ó gbé chair síbẹ̀ ó gbé plasma síbẹ̀ Muyideen ní owó plasma pé yéè plasma ní àṣẹ máa wo tẹ́lì láyé mi ṣé pépà ló fi rà á. ẹwà àfa alábòsí ni wá aláìdá ni wá munafiki ẹgbẹ́ yẹn àfa tẹ pọ́n lẹ́yìn sí yẹn munafiki ni ṣé bó náà lẹ́yìn náà ti gbé dání yẹn ẹ̀yin náà tún ti bẹ̀rẹ̀ sí ní tọrọ bára fún ẹjá wo bẹ́ẹ̀ inú òṣèṣe tí yín náà ẹ wá gbìyànjú ẹ̀yin àfa yẹn o ẹ gbìyànjú kẹ́yìn náà kọ́lé fún o ẹ gbìyànjú kẹ́ kọ́lé fún o ẹ kọ́ 2 bedroom flat fún tó wà standard bíi ti Àgbàlá Gabriel o lẹ́yìn yẹn ẹ gbìyànjú kẹ́ furnish inú ilé yẹn bá Àgbàlá Gabriel ṣe ṣe o ẹ ra iná sólà ẹ rà síbẹ̀ o ẹ̀yin àfa yìí mo fọlọ́run bẹ̀ yín o ẹ tún wá ṣe pabambari ẹ wá ṣọ́ọ̀bù fún Muyideen ni o bí Àgbàlá Gabriel ṣe wá ṣọ́ọ̀bù fún bó ṣe fún ṣọ́ọ̀bù nínú Àgbàlá I'm not a Christian I'm a really Muslim gbogbo ìgbésí ayé mi mùsùlùmí ni àmọ́ ẹ má jẹ́ káwọn kìrìsìtẹ́nì wọn fojú alábòsí wò wá pé tó bá ti dọ̀rọ̀ ara wa kì í sọ tòótọ́ ẹ já bára wa tòótọ́ nítorí tí njọ́ tí kìrìsìtẹ́nì bá bọ́ sí wa lọ́wọ́ a máa mú un náà sọ́wọ́ a máa mú sọ́wọ́ gan tá a máa fún gbẹ gan tá a máa bá àpò gan àjọ tá a bá wá ń bá kìrìsìtẹ́nì pò àwọn náà mọ̀ pé no njọ́ tó kú njọ́ tó di ti wọn wọ́n fáyà o wọ́n sọ mistake ara wọn sọ fún wọn njọ́ tá a bá wá jáde fáwọn náà kò ní bá wọn lójijì mọ́ kí ló dáa lè sòdodo ọ̀rọ̀ fúnra wa adábísí ni ẹ sòdodo ó máa kóró àmọ́ ẹgbìyànjú àti sọ aláìdálẹ̀ yà fáyẹ̀ aláburú ni tó bá yẹ kó orin lẹ́fẹ́ ṣe ó yẹ kẹ́ gbàgbé gbogbo pass Muyideen ẹ wá bẹ̀rẹ̀ tí new fresh ẹ bẹ̀rẹ̀. Àgbàlá ó tún wá fi ṣọ́ọ̀bù fún lẹ́yìn ìgbà tó ṣe ṣọ́ọ̀bù fún ó tún wá fún lówó kó fi rajà síbẹ̀ Muyideen tún wá ń pawó nínú ṣọ́ọ̀bù yẹn ó tún lọ fi ń ta tẹ́tẹ́ ó wá ń sọ pé owó tẹ́tẹ́ yẹn òun máa fi ń tí òun bá jẹ òun máa tún fi ń rajà padà sínú ṣọ́ọ̀bù ni ẹjọ́ ṣé tẹ̀yìn ò bá ní làákàyè ṣé àwa ò ní làákàyè ni ẹni tí Ọlọ́run bá ti fi bàbá Ìjẹ̀bú yẹn sínú ayé ẹ̀ ó lè ta láàrin oṣù 6 kó má jẹ́ ń gbà mí kí bàbá Ìjẹ̀bú tó sanwó fún ẹ bàbá Ìjẹ̀bú náà ò ṣì èrè mọ́ orí bàbá Ìjẹ̀bú ti pé kí bàbá Ìjẹ̀bú tó fún ẹ ní 20,000 wá ti fi 30-40,000 tá kó tó fún ẹ ní 20 ṣé bàbá Ìjẹ̀bú ṣì èrè ni. ok máa nìyẹn tí wọ́n wò pé ẹni yóò serious wọ́n fún ní information ẹ jẹ́ ká kí kó ṣe ẹ jẹ́ ká kí ẹni kó ṣe ó gbìyànjú ó tún wá rò pé ó tún wá fẹjọ́ ẹ̀sùn ìyàwó ẹ̀ fẹjọ́ ẹ̀sùn pé tẹ́tẹ́ máa ń ṣe ìta tẹ́tẹ́ ó ń jáde lọ ta tẹ́tẹ́ máa yìí tún wá rò pé kí ni tí mo tún lè ṣe ó dáa náà mọ́ dúró sí ṣọ́ọ̀bù mọ́ jẹ́ kí ìyàwó rẹ̀ ó mọ́ dúró síbẹ̀ ó yá mọ́ tẹ̀lé mi lọ sí mo ti bá tún lọ máa fún ẹ ní 10,000 naira lọ́sọ̀ọ̀sẹ̀ àbí ṣe lọ́sẹ̀ ni àbí lóṣù ẹjọ́ kẹ́nìkan bá mi comment ṣé lóṣù ni ó fún ní 10,000 ni àbí lọ́sẹ̀ kò gbowó ṣọ́ọ̀bù lọ́wọ́ ẹ̀ kò gbowó ọjà lọ́wọ́ ẹ̀ ó tún wá fún ní 10,000 pé lóṣooṣù nítorí kò bá máa náwó owó ọjà ẹ̀dẹ̀ ní kò ṣeé tó ẹ jẹ́ ká kì í for weeks weekly ẹ wọ lọ́hùn ó tún wá ní every week òun máa fún ní 10,000 èwo ló lè ṣe bẹ́ẹ̀ nú ẹ̀yìn àfáà yẹn ṣé bẹ́ẹ̀ yín náà ti wà lórí fídì yẹn sìn ẹ jẹ́ ká wo bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe tiyín náà àfikẹ́ pọ́n Muyideen débi ayọ̀ àfikẹ́ pọ́n débi rẹ̀ bẹ́ẹ̀ bá pọ́n débi rẹ̀ sí àgbákò àfáà Fọlọ́nṣọ́ I'm going to drag you to the call ma drag you to the call on this social media àfáà Fọlọ́nṣọ́ listen to me very well I'm going to drag you àfikẹ́ sí Muyideen débi rẹ̀ 40k per month 40,000 naira per month àwọn teacher tí wọ́n kọ́ ọmọ ní nursery school 17,000 15,000 náà máa ń gbà àwọn ọmọ tí wọ́n ṣe sales girl 17,000 15,000 náà máa ń gbà ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ṣiṣẹ́ ìjọba gan èmi nínú wọn 25,000 30,000 ẹlòmíì máa ń gbà má ní fún bọ̀bọ̀ ẹ̀ ṣé bí nínú owó tí wọ́n dá fún náà ló ti ń fún ẹ máa wo bí tí mo ti ń kábọ̀ ó kọ́lé fún ó fi sólà sí ó fọ́ ní ìṣìlẹ̀ ẹ̀ lẹ́yìn yẹn ó ṣí ṣọ́ọ̀bù fún ó fún lówó ọjà
kò wá síríọ̀sì ó tún wá gba ṣọ́ọ̀bù lọ́wọ́ ẹ̀ ó gbà fún ìyàwó ẹ̀ máa mánéjì ṣọ́ọ̀bù lọ máa tẹ̀lé mi dájọ́ mọ́ ṣiṣẹ́ ọlọ́run tí mo ṣe kiri máa tún wá máa fún ẹ lówó ọ̀dẹ̀ yìí ó ń sọ nínú interview tí ó nínú ọ̀rọ̀ wèrè táwọn àfáà yẹn táwọn ọ̀gá wọn lè fi jẹ lọ tí wọn ò ní làákàyè wọn kàn kéwú ni wọn ò gbọ́n. al-adabu fawqa al-ilm ẹ̀kọ́ ojúmọ̀ lọ ìmọ̀ ẹ̀ náà àfáà kan ní kékeré lára tó ń bìlí pé àwọn lẹ́kọ̀ọ́ tá a fi ń lò mọ̀ kí lẹ gbé wá sórí afẹ́fẹ́ fún ẹ fi bèrè ọ̀rọ̀ ni náà ló yẹ ká wá fún yín jẹ kí lẹ tún gbé wá fún kó wá sọ tẹnu ẹ wá sọ fáàtì nípa ara kí lẹ kámẹ́rà ẹ̀ fún kí lẹ post ẹ̀ fún kí lẹ fẹ́ yọ níbẹ̀ kí lẹ fẹ́ lò níbẹ̀ ó fẹ́ ṣe ìyàwó wọ́n ra màálù fún wọ́n ṣe pátí fún nígbà tó yá ẹ kọ́kọ́ sọ pé aṣọ tí Àgbàlá Gabriel ń wọ̀ òun ló kó sí lọ́rùn tẹ́ ẹ bá lọ wo aṣọ tí Àgbàlá Gabriel wọ̀ aṣọ yẹn kóòtù yẹn ó yàtọ̀ sí ti Muyideen wọ̀ Muyideen sọ fún yín nínú interview ẹ̀ ó ń sọ wípé òun máa ń fọ toilet lòun máa ń tún ọ́fíìsì ṣe ẹjọ́ nítorí Ọlọ́run a ní mótómótó ni ò jẹ́ ká ṣe ń rà láàánú a lè rà láàánú níbi mótómótó ẹni tó bá rẹ̀ ńlẹ̀ òun ló máa tètè débi tó lọ ẹ̀mí Muyideen ga náà ni lóòótọ́ Àgbàlá Gabriel lè kéré Ọlọ́run gbé iṣẹ́ àgbàlagbà lé lọ́wọ́ Ọlọ́run fi sípò àgbàlagbà ìjẹ́ ọmọdé ẹ̀ ló ń wò ó owó iṣẹ́ tọ́lọ́run gbé fún kò tó mi lọ́jọ́ orí ló ń wò ó owó iṣẹ́ tọ́lọ́run yàn ṣé tọ́lẹ̀tì inú yàrá tíyàwó rẹ̀ ń sùn ló ń fọ̀ ni àbí tọ́lẹ̀tì tóun náà ń lò nínú yàrá ẹ̀ ló ń fọ̀ ni ṣebí tọ́fíìsì lẹ́ ń fọ̀ brọ́dá Muyideen àfà Muyideen alájì àmúwẹ́sí alájì Muyideen ò nílà ká ògbọ́n mi fẹ́ máa play fídíò yẹn ni kí má fi gbà àkókò o mi fẹ́ máa play fídíò yẹn ni ó wà níbàyí mo post ẹ lọ́wọ́ orí péjì mi máa rí níbẹ̀ ó wá ń sọ lójú àwọn àfáà yẹn pé wọ́n ń fọ tọ́lẹ̀tì ṣebí tọ́fíìsì lè ń fọ̀ ṣé ti yàrá tinú ilé ẹ̀ tinú master bedroom ẹ̀ ló ń fọ̀ ni ó ní mọ́yìn náà dẹ̀ sọ ó ní wọn ló máa tún ọ́fíìsì ṣe wáyé tó máa tún ọ́fíìsì ṣe tó ní fọ tọ́lẹ̀tì tó wà nínú ọ́fíìsì àfáà yẹn tó wá dọ́gbọ́n repeat ẹ̀ ẹ wá àfáà yẹn wà lágbárí wọ́n kò pa àwọn lágbárí ni ó tún wá dọ́gbọ́n sọ no dúdú má purọ́ má Àgbàlá Gabriel o má purọ́ mọ́ o má ṣe kíní kan tí ò bá ṣe mọ́ sọ o ṣé tó tọ́lẹ̀ ń fọ tọ́lẹ̀tì kí ló fẹ́ yọ̀ ń bẹ̀ àfáà alábòsí àfa alábòsí kí ló fẹ́ yọ̀ ló ń bẹ̀ tó tún fi ń repeat question yẹn mọ́ lọ́wọ́ òun repeat ọ̀rọ̀ yẹn mọ́ lọ́wọ́ wípé ẹ ṣe fẹ́ sùúrù ẹ má ṣàṣọrẹ̀ sí òdà o kíníkan ṣé ètò ìlú tọ́lẹ̀ ń fọ tọ́lẹ̀tì kí ló fẹ́ yọ̀ ń bẹ̀ ókè ó fọ tọ́lẹ̀tì tinú ọ́fíìsì right tọ́ bá gbáyàn síbẹ̀ kó máa tún ọ́fíìsì yẹn ṣe tán fún ní 10,000 lọ́sẹ̀ tó máa 40,000 lóṣù ṣé iṣẹ́ kan ló ń ṣe ni ókè ṣé Muyideen ṣé wọ́n fẹ́ kí Àgbàlá Gabriel sọ di ọmọ ìyá òun kó sọ di ọmọ bàbá òun ni kó sọ di ẹbí òun ni kó sọ di fámìlì ni ṣé nǹkan tí Muyideen fẹ́ ni wípé oúnjẹ tí Àgbàlá Gabriel bá ń jẹ lòun náà fẹ́ máa jẹ ibi tó bá ń sùn lòun náà fẹ́ máa sùn gbogbo aṣọ tó bá ń wọ̀ lòun náà fẹ́ máa wọ̀ ni kí ló yẹ tẹ́jọ́ òní jẹ́ ti oko òní jẹ́ ti ọmọ ti bàbá kó mọ̀ láàlà náà ẹ̀yin mùsùlùmí kí ló tà ń ṣe báyìí kí ló tà ń pẹ́ àbòsí tà ń pọ́n àbòsí lè kí ló tà ń pọ́n gẹ̀gẹ̀ lákìsà náà ẹ má jẹ́ ká pọ́n gẹ̀gẹ̀ lákìsà ẹ má jẹ́ apọ́n gẹ́gẹ́ lákìsà náà ok nínú ọ̀rọ̀ tó tún wá sọ ó wá sọ̀rọ̀ lórí man tó fún ní màálù ẹ wo àfibiṣó lóore o ó wá tún wá sọ̀rọ̀ lórí man tó fún ní màálù fún ìyàwó ẹ̀ tó ń dọ̀bálẹ̀ nínú kámẹ́rà wọn àti ìyàwó tíyàwó kúnlẹ̀ tó ní ẹ ṣe o ẹ ṣe ẹ̀yẹ fún mi ní màálù ẹ ṣe kíní kan gbogbo àwọn yìí ara Àgbàlá yìí náà ló ti mọ̀ wọ́n ọ̀fẹ́ ṣe Amẹ́ríkà wọ́n fẹ́ bẹ ṣe Amẹ́ríkà irú ẹ̀ náà mú lọ Amẹ́ríkà tó o bá mú irú ẹ̀ lọ sí Amẹ́ríkà ọ̀ padà bá Amẹ́ríkà jẹ́ ni wọ́n padà dìpọ́ọ̀tì ẹgbẹ̀yìn ni because man la yashkuru qalilan lam yashkuru kaseeran ẹni tá a bá ṣorí díẹ̀ fún tí o appreciate orí díẹ̀ yẹn bá a bá ṣorí ńlá fún kò ní mọ̀ ọ́ bọ́n bá mú ẹ lọ Amẹ́ríkà náà wọ́n padà fojú olórí ẹ̀gún gínà ni a dẹ̀ sọ fún ẹ a ṣe wàásù fún ẹ pé gbàgbé ẹ̀ ní tó ti lọ gbogbo ẹ̀ abẹ́ sọ̀rọ̀ tútù abẹ́ sọ̀rọ̀ pé gbàgbé ẹ̀ gbogbo tó ti lọ ẹ gbà pé bọ́nú kádàrá ni move on nínú life ó tún wá dúró táwọn tún sọ̀rọ̀ ó tún repeat ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ bá ti ya ẹlẹ́jọ́ bá ìwèrè ní ẹ ti ya wèrè tí ẹ bá ti lè rojọ́ jù ṣé tẹ́ bá ti fi ọkọ ẹ̀yin ya wa tẹ́ bá ti lè fi ọkọ tó bá ti ya ẹlẹ́jọ́ jù ẹ máa ní problem ọkùnrin tó bá ti ya ẹlẹ́jọ́ yóò padà ṣòfò tó bá yẹ kó obìnrin náà lẹ bá fẹ́ tó bá ya ẹlẹ́jọ́ tó yẹ pé ẹjọ́ ni kó má ti ṣì bírèkì ẹni báyìí ó ń gojọ́ lọ nìyẹn ó máa ní problem ọkùnrin gbọ́dọ̀ ní policy ṣé mi ni màá fẹ́ obìnrin màá rojọ́ wèrè gbogbo apẹpẹ ni bí mo ṣe wà yìí lórí mídíà ni tí má wà nínú ilé pẹ̀lú ìyàwó mi àti sọ̀rọ̀ máa ń ní mi lára ni màá máa sọ fún ni pé wá
ó ń dà mí láàmú mo lẹ́mìí kí ẹ máa sọ̀rọ̀ púpọ̀ kó máa sọ̀rọ̀ púpọ̀ bọ́ tí má ti dórí mídíà àṣẹ Ọlọ́run máa wà lára mi tí wọ́n máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni kí ẹ máa wò pé bí mo ṣe ń sọ̀rọ̀ nínú ilé nìyẹn gbogbo ọkùnrin tó bá ti rí bólo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 ból
má bínú ẹjọ́ mo fọ́nà bẹ̀yìn torí mo sọ̀rọ̀ ọmọ Ìbàdàn jò ní àfáà kan bẹ̀rẹ̀ sí ní bú ni. kí ló ṣẹlẹ̀ ìyẹn gbọ́dọ̀ ya talkative gbogbo ẹni tó bá ti ń sọ̀rọ̀ jù á sọ tí ò jẹ́ kó sọ kí lẹ́yìn àfáà yẹn lù lẹ́nu gbọ́rọ̀ sí kí lẹ́ tún béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ sí kò ní kẹ́ béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ mọ́ náà kò ní kẹ́ béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ mọ́ ìwọ̀n bá jẹ́ ti gbọ́ tó ti ṣẹlẹ̀ yẹn náà ẹ dìímú ẹ dẹ̀ bẹ̀rẹ̀ kọ́ntínú pẹ̀lú àánú yín pẹ̀lú ẹ̀ kí ní àbúrò máa tún interview ẹ̀ ẹ jẹ́ kó tó máa sọ tí ò yẹ kó sọ ok gbogbo tó sọ ọ́ sìn àwa mú sìn àti mú sọ́wọ́ ó tún fi ń béèrè ọ̀rọ̀ báyìí sìn ó wá ń sọ wípé ẹni yẹn àwa tá ṣé orí tiwa burú ni ìwọ tó ṣe voice ìwọ tó pè lórí aago tí wọ́n tó rí 5 million bọ́bọ́ yìí dẹ̀ ń deny ó wá ń sọ pé ẹ machine kan wà ìgbà tó yẹ pé àwọn àfáà náà lọ school ìgbà tó yẹ pé wọn ò kàwé yẹn náà tó bá wà educated ni tó yẹ kí irú mú ìdí ni kó máa play brain àwọn àfáà ṣó yẹ kí irú ìdí máa play brain àwọn àfáà ìwọ àfáà jókòó ó tọ́sẹ̀ àbí ìwọ ló interview ẹ̀ ó ní interview ẹ̀ ó wá ń sọ lójú ẹ̀ náà ni pé ó ní kíní machine kan tó yẹ kí tó bá ti set ẹ̀ báyìí wọ́n máa ohun yẹn náà máa gbé sí ohun yẹn náà ẹ̀dẹ̀ sọ gbogbo yẹn dópònú ẹ̀dẹ̀ sọ gbogbo yẹn díwèrè ẹ̀ sọ gbogbo yẹn dọ̀dẹ̀ níwọ̀n tó jẹ́ kó yé wa wípé òun yọ síìmù sínú fóònù ni abẹ̀mọ̀ yẹn tẹ́lẹ̀ fóònù yàwó ẹ gbogbo ẹ̀ lámọ̀ gbogbo ẹ̀ ló sọ nínú voice note yẹn gbogbo pé o lè jáde mọ́ àwọn èèyàn ti di celebrity ńlá àwọn èèyàn jẹ́ kó gbádùn wọ́n ṣe interview fún ẹ kiri ní ibi tó bá sì ní sí inú délé wọ́n lè jáde mọ́ gbogbo ẹ̀ ló sọ́ńbẹ̀ ohun ẹ clearly ni kì í ṣe ohun machine ṣé ẹ̀yin àfáà tí ó ń bá sọ̀rọ̀ tẹ́yìn ò bá nílà káyè tọ́pọ̀ lọ yóò pé tẹ́ ti mukun mẹ́kọ àwa tá à ń gbọ́ yín ò mukun mẹ́kọ àwa tá à ń gbọ́ yín à mukun mẹ́kọ orí ìwọ ò dàrú voice note tí gbogbo wa gbọ́ recording tí gbogbo wa gbọ́ tó ń dúró pé ẹ ṣáà ṣe fún mi 5 million yẹn tẹ́ bá fẹ́ kí n yọ yẹn padà lọ́la ok ó lóun kọ́ àbí ó lóun kọ́ lòun sọ̀rọ̀ yẹn ẹ̀yà àfáà yẹn náà dẹ̀ tẹ̀lé ẹnu báyẹn ẹ̀dẹ̀ gbàgbọ́ pé òun kọ́ ló sọ̀rọ̀ yẹn wow Islam ojú wa ò dí nínú Islam ẹ̀yin àfáà yẹn lójú sí yín dí nítorí pé kí ni a máa ń kéwú kan nígbà tí a wà ní kéwú a máa ní Sùúrìyà Abíọ́lá ibẹ̀ nílé ẹ̀kọ́ wa àwa kéwú àtúnkàwé àtúníṣẹ́ wa lọ́wọ́ ó kéwú ni ó mọ́ lajú yes ó kéwú ni ó mọ́ lajú náà ẹ̀yin àfáà tó ń bá sọ̀rọ̀ ẹ̀yin lẹ́yìn ò lajú ẹ̀yin lẹ́ wise lójú yín ò là ló lè gbé yín mára but àwa gbọ́n ẹ̀mọ̀ ìmọ̀ country tí mo ti tọ́ ni no kì í ṣagbára Nàìjíríà nìkan làwa àbí no kì í ṣe sí Nàìjíríà nìkan wá wọrí pálí mi wà wọ́n ti lù gan láwọn countries tí mo ti wọ̀ ẹnu kọ́ ó wá ń gbé yín mọ́ra ó wá ń sọ fún yín pé ẹnìkan ló lè ṣe voice ẹni yẹn fẹ́ kó bá wọn ẹ wo ó tún fojú olóore yẹn gúngi again ó tún fojú olóore ẹni yẹn gúngi ṣé mọ̀ pé ọgbọ́n ti ń bẹ nínú ọgbọ́n bọ̀bọ̀ yìí ọgbọ́n olè ọgbọ́n jìbìtì ìlàkàyè tó wà lórí ẹ̀ pé ó mú ìdíndẹ́ sọ̀rọ̀ kan fàgbàlá Gabriel máa yẹn ò fura ni o tó yẹ kí máa yẹn fura ni ó jẹ́ kó lè jẹ́ kó rí ó jẹ́ kẹ́gbàlá Gabriel náà kó mọ ohun tó ń ṣe mú ìdí ti sọrí nígbà tágbàlá Gabriel mú nínú ẹrọ̀fọ̀ yẹn ó ní I love you mommy alájà Kàfílà I love you 100%. ó ní Àgbàlá Gabriel ó ní bẹ́yìn gan ṣe wà ó ní mo lè tà yín ẹ máa wo kẹ́límọ̀ yẹn àdùkọ́ ni wà fi anfusikum afala tubsirun ṣé ọ̀rọ̀ tó wá sọ yẹn aṣírí ti sọ̀rọ̀ ó ti gbàgbé ó ti sọ́ọ́lẹ̀ àwọn ò lè gbàgbé náà ó sọ fún Àgbàlá Gabriel jọ pé ó ní ọpọlọ tó wà lórí mi ó ní mo lè tà yín ṣé kò wá ti mọ̀ wùwá pé ó lè ta gbogbo ayé báyìí ṣé kò ti mọ̀ wùwá pé ó lè ta gbogbo ayé báyìí ẹ̀yin àfáà yín náà yín lọ pìpì àti yín náà lẹ̀ ẹ̀yin náà ẹgbà ọlọ́mọdé Ọlọ́run yẹ kẹ́ kábàámọ̀ wá sí ọ̀rọ̀ Ọlọ́run ló yẹ kẹ́ kọ́kọ́ fi bọ́mú ìdí nìyẹn kò yẹ kẹ́ fi owó síwájú fún kò yẹ kẹ́ fi promise kẹ́kẹ́ síwájú fún ó yẹ kẹ́ kọ́ wàásù ìjẹni Ọlọ́run fún náà kẹ́kọ́ tẹ ọkàn ẹ̀ rí kẹ́ change ọkàn ẹ̀ ó yẹ kẹ́ fọ́máàtì into wà lọ́kàn yẹn ẹ fọ́máàtì ẹ kó nǹkan míì síbẹ̀ ẹ jẹ́ kó kéwú ẹ jẹ́ kó bẹ̀rẹ̀ sí ní kírun kọ́kàn yẹn kọ́kọ́ change náà ẹ fọ́máàtì ọkàn ẹ edit gbogbo orí ibú tó wà nínú ọkàn yẹn ẹ edit kẹ́ tó wá bẹ̀rẹ̀ ṣe yín but ẹ ṣe editing ẹ ṣe operation ọkàn fún orí àánú lẹ fi bẹ̀rẹ̀ Ọlọ́run ní jẹ́ kẹ́ padà kábàámọ̀ ok ó wá sọ fún yín pé ó ní máa tó wá fún ní màálù máa tó fún ní màálù máa yẹn ló wá pé ó wá bá ẹ sọ̀rọ̀ pé báyìí ó ẹjọ́ sọ̀rọ̀ débi wípé ńgbà tí mo wá máa ń wá sínú ọgbà kúrítẹ̀ kí máa wọ́n ní Àgbàlá òkè jẹ́ kí n súnmọ́ yín kò ń fẹ́ kí n súnmọ́ yín ṣé wọn pé mi àti yín ò kí ń ráyè sọ̀rọ̀ mi kì í lè ráyè súnmọ́ yín ni
ẹ̀yin náà mọ̀ mí kí n lè ráyè súnmọ́ yín àti pé kò sí fóònù lọ́wọ́ gbogbo yẹn ṣé amukun mẹ́kọ̀ọ́ ló pè wá òpònú bíi tiẹ̀ òpònú bí àwọn àfáà tó jókòó ti lò pé gbogbo ayé ni no àwọn ayé ti gbọ́n àbíbí ti ṣẹ́jú everybody ti understand pé ẹni ẹ ló wá rìkọ́dù bèbí kan òun rìkọ́dù bèbí kan àwọn náà wá change ohun ẹsìn kìíní kan òun kọ́ lóun sọ̀rọ̀ ń bẹ̀ o ẹ̀yin àfáà yẹn dẹ̀ gbà ẹ̀yin náà dẹ̀ gọ́ ẹ̀ dẹ̀ tẹ̀lẹ́nu ìlàkàyè Ìbàdàn ni Muyideen lò fún yẹn ìlàkàyè tán pè ní Ìbàdàn ní ìlàkàyè ju gbogbo ayé lọ ẹ má bínú o mo fọlọ́n bẹ̀ yẹn Ìbàdàn tẹ́ wà níbẹ̀ má bínú o mi ò bú yín o ẹjọ́ mo fọlọ́n bẹ̀ yẹn dákun mo fọlọ́n bẹ̀ yín mi ì bú yín o ẹ̀yin Ìbàdàn tẹ́ bá wà níbẹ̀ mi ì bú yín o àmọ́ ẹ tó ní làákàyè láyé Ìbàdàn ni Ìbàdàn ya ilaha illallah sí Ìbàdàn bá fi funfun ẹ̀ wọ́n báyìí kó tó ṣẹ́jú adìdúdú aṣọ pé dúdú ni àná funfun ni mo rí lẹ̀ káàdà dúdú lẹ̀ rí asọ̀rọ̀ di bá mi kójúmọ́ tó mọ́ ẹ má bínú o ẹ má bínú ẹ̀yin Ìbàdàn òkìkí adé òkè Ìbàdàn ni ẹ má bínú jà ẹ má bínú Ìbàdàn ní làákàyè tí wò bá ti lọ́pọlọ tó bá bá wọn ṣe o lè gbọ́n tó bá ti lè gbọ́n tó bá bá rẹ̀ ṣe o lè gbọ́n mọ́ because wọn lọ fún wọn ní làákàyè gan ìtọ́lọ́ bá dẹ̀ fi iṣẹ́ ibi rán nínú wọn lè tú odidi ìlú wọn ní Ìbàdàn ló mọ òmọ láyépo Ìbàdàn ló mọ òmọ láyépo Ìbàdàn ló mọ òmọ láyépo wọn ní kí ló tó fi gbé kínní ó ní kí ló tẹ̀yìn náà sì gbé síbẹ̀ ó ní lágbájá ò gbé kínní ó ní kí ló tẹ̀yìn náà fi gbé síbẹ̀ o I fear you now so ó tún wá ń sọ kí máa yẹn lórí ikọ́ ló lọ ṣe nígbà tó yẹ pé ẹ wá gbọ́dọ̀ tó sọ ó ní nígbà tí máa yẹn ti rí pé òun ti jì Àgbàlá Gabriel kò lẹ́nu ọ̀rọ̀ òun ti gé ní ọ̀rọ̀ ààrẹ òun ti jàrí ẹ̀ ní máa yẹn náà wà mọ̀mọ́ lọ ṣe red call láti pé kó lè fi support Àgbàlá Gabriel ìwọ ni ò bá support nígbà tó ṣe àdúrà ẹni tó ti mọ̀ ẹ́ kó tó ti ẹ́ pé wọn àtàgbàlá Gabriel close friend ni wọ́n jọ wà ní ó wá pè ẹ́ ìwọ rò kó fẹ́ ṣe é láàánú promise ẹ lówó ìwọ rò kó fẹ́ ṣàlùbẹ̀ sí ní datẹnu ẹ lẹ̀ wá mú ìkọlù yẹn wá jù síta ṣé ẹyẹ ni ò bá gbèsè kò lè gbèsè ẹ̀yìn ẹ̀ náà kó fi pásítọ̀ tiẹ̀ lẹ̀ Àgbàlá Gabriel kọ́ ló mọṣẹ́ tó ń ṣe fún ìwọ náà ṣe gbé bẹ́ẹ̀ òun ẹ ṣe jàre àríkẹ́ pé Àgbàlá Gabriel kọ́ ló mọṣẹ́ tó ń ṣe fún tó fi dẹni tó ń lọ ìlú òyìnbó tó fi dọ́lọ́lá ṣé wọ́n ni ò bá support àwọn yẹn mọ́re ni kò fẹ́ kí pásítọ̀ rẹ̀ ó ṣubú kò fẹ́ káyà Àgbàlá Gabriel ó bàjẹ́ kò fẹ́ kọ́ ga àwọn jèrè tìjú ẹni tó ń ṣàdúrà fóun tó ń fi gòkè tó ń fi dẹ tó ń lọ ìlú òyìnbó tó ń lọ kọ́ńtì káàkiri kò fẹ́ káyà òun bàjẹ́ ni ibi tí èèyàn bá ti ń jẹ nìyẹn máa ń roko sí ó wá mú ẹ sílẹ̀ ọlá kó kàwé náà ni tó bá yẹ kó lọ skul ni ó yẹ kó mọ̀ kó mú ẹ sílẹ̀ ó wá rí ìkọlù gbogbo voice ẹ wọn náà wá ń jábọ́ orí aláìníláàká kò lọ skul kò kéwú kò kàwé kò kọ́ṣẹ́ ọwọ́ wọ́n wá mú ẹ sílẹ̀ wá ń jábọ́ ẹ ṣáà yẹ kí mi tẹ̀ kí 5 million ẹ̀ náà ṣe tí ma ti rí 5 million ẹ̀ báyìí sìn 5 million ẹ̀ báyìí ẹ má wọrí tí ma dé lọ́la tẹ́ bá ní kí n sọ ẹ wo máa ṣe bí èyìnbó tó kọ bẹ́ẹ̀ tó ṣe bẹ́ẹ̀ tùdó ṣe kí sànà ṣe bí mi ni mo sọ̀rọ̀ ní tí a bá fi lè ṣe 5 million ẹ má wọrí tí ma jáde lọ́la ẹ tún máa gbọ́ tuntun máa change ẹ̀ kódà tẹ́ bá ní kẹ́ mú mi lọ inú Àgbàlá Gabriel kí n lọ máa dọ̀bálẹ̀ lọ́la máa tẹ̀lé yín máa ṣe kíní kan afá ìwòdè sọ pé ìwọ tún kọ tí gbogbo wa la wí gbogbo wa ló dàrú ni kí ló tẹ̀yìn yàn ṣe báyìí náà ẹ̀yin àfá yẹn ṣí làákàyè sílẹ̀ o ẹ̀yin ẹ̀ mọ̀ tẹ́ ń ṣe ẹ mọ̀ tẹ́ ń sọ ẹ mọ̀ tẹ́ ń ṣe ẹ mọ̀ tẹ́ ń sọ because ọ̀rọ̀ yóò rújú ọ̀rọ̀ tí ò rújú pàpà ni ọ̀rọ̀ yẹn ò rújú o wàláhì kò rújú ọ̀rọ̀ tó fojú múmu hàn ni ẹ má jà ṣàbòsí ẹ gbàgbé ẹ tíjà bá wà ń bẹ ẹ jẹ́ ká parí ẹ kìrìsìtẹ́nì náà da mùsùlùmí da gbogbo wa ẹlẹ́sìn ni wa kì í ṣe ẹlẹ́sìn kìrìsìtẹ́nì ń ṣẹ̀sìn mùsùlùmí náà ń ṣẹ̀sìn sẹ̀mí Allahu liman hamidahu Ọlọ́run nìkan ló mẹni tó sìn nínú gbogbo wa ẹni tí ó wà dìjẹ́ náà Ọlọ́run ló mọ̀ ẹni tí ó wọ náà Ọlọ́run ló mọ̀ ẹni tí Ọlọ́run ó ṣìpẹ̀ rẹ̀ Ọlọ́run ló mọ̀ ẹni tí ò ní gba ìpẹ̀ níwájú Ọlọ́run ló mọ̀ Ọlọ́run Al-Qur'ani sọ fún yín ó ní la tuzakku anfusakum huwa a'lam biman ittaqa ẹ má jọ́ọ̀jì ara yín o ẹ má jọ́ọ̀jì ẹnìkan má pẹ́ nìkan lẹ́ni náà má pẹ́ nìkan lẹ́yìn àlìjẹ́nà má pẹ́ nìkan lẹ́yìn rẹ̀ o má pẹ́ nìkan lẹ́ni Ọlọ́run lẹ́ni mi o ó ní la tuzakku anfusakum ẹ má jọ́ọ̀jì ẹ̀mí ara yín ẹ má jọ́ọ̀jì ara yín huwa a'lam biman ittaqa èmi ni mo mẹ́ni tèmi èmi ni mo mẹ́ni tí ó ṣorí èmi tí ò ní ṣe so ẹ má jọ́ọ̀jì ara wa mo lè mú kírísítẹ́nì lọ́rẹ̀ẹ́ kírísítẹ́nì mú mi lọ́rẹ̀ẹ́ mo lè bá kírísítẹ́nì jẹun kírísítẹ́nì lè bá mi jẹun ọmọ ìyá kan náà ni wá mo ti sọ fún yín lórí prógrámù tí mo ṣe sẹ́yìn mo ní tọ́lọ́run ò bá fẹ́ jẹ́ kí kírísítẹ́nì ó exist ni kò ní rán Jésù wá kò ní rán Ìsá wá ó tún wá rán wá kò rán wá lásán ó tún wá fún níwèé ẹ̀rí pé mo rán ẹni o mo gbéṣẹ́ rán ẹ mo rán iṣẹ́ ni mo fún ẹ ní ohun tó fi jíṣẹ́ ó fún Ìsá níṣẹ́ tán ó gbéṣẹ́ lé lọ́wọ́ ó tún wá fún ní tí ó fi jẹ bẹ́ẹ̀ gẹ́lẹ́ lọ́lọ́run ṣe fánàbí Muhammad sallallahu alaihi wasallam Ọlọ́run gbà nàbí wá sáyé kò fànàbí condemn Jésù ó jẹ́ kó yá nàbí pé bí ayé tó lọ bá yàn Jésù náà sọ lásọ̀ọ́lẹ̀ pé nígbà tí n bá lọ tó ẹnìkan tún ṣe ń bọ̀
anabi ò wá kò condemn iṣẹ́ Isa kò condemn iṣẹ́ Jésù kò condemn iṣẹ́ Jésù náà condemn iṣẹ́ anabi kó tó dé ó tún ṣe anabi ṣe kánabi tó dé ni ó tún ṣe sílẹ̀ ẹnìkan bọ̀ o Ọlọ́run náà ló rán tó náà bá mú ẹgbọ́ fún ẹgbọ́ o ó dẹ̀ fún anabi tiwa náà ní tírà kí là ń bára wa jà fún kí là ń pínra wa yà fún kí la fẹ́ sọ́ra wa dọ̀tá ara wa fún kí lẹ́yìn afáfẹ́ dá wàhálà lẹ̀ nínú Islam sí kí lẹ́ fẹ́ dá fìsínà lẹ̀ fún ẹ má dá fìsínà lẹ̀ ẹ má dá wàhálà lẹ̀ ẹ̀sìn àlàáfíà lẹ̀sìn Islam ẹ̀sìn ìdùnnú lẹ̀sìn Islam ẹ̀sìn ìfọkànbalẹ̀ òun lẹ̀sìn Islam ẹ̀sìn oríire ẹ̀sìn tí yẹn máa ń ṣojú kòkòrò àti ṣe òun Islam. alájà mi kan wà nílùú London mo dúpẹ́ oore Olúwa kristẹni ni wọ́n kódà wòlíì ni wọ́n wá lọ fẹ́ muslim tí wọ́n wá fẹ́ kì í ṣe muslim kẹjẹbu muslim tó lẹ́sìn lára dáadáa ni. now nígbà tá a wá ṣe Ramadan feeding ìyá rẹ̀ ló kọ́kọ́ fún wa ní is it not 200,000 or 300,000 kristẹni ni wọ́n o ẹ̀jẹ̀ kristẹni yẹn ṣì wà lára wọn ẹ̀jẹ̀ kristẹni yẹn ṣì wà lára wọn ẹ̀jẹ̀ mystery àbí prophetess yẹn ó ṣì wà lára wọn gan wọ́n jẹ́ pé àfà Adéyẹmí Christian ni I'm a Christian I just get married to Muslim ọkọ wa rán wọn lọ sí àjẹ ẹ̀wọ̀n gbàtà bá fẹ́ ṣe Ramadan feeding wọ́n fún mi ní is it not 200,000 or 300,000 wọ́n gbélé tàbí inú àwọn tó support wa gbà yẹn Christian ni wọ́n kì í ṣe ní Islam náà ti mọ̀ pé ó jẹ́ kíyàn lè náwó kíyàn lè ṣàánú ọkọ wa rán wọn lọ sí àjì lọ́dún yìí Ọlọ́run bá mi sọ wọn dé láyọ̀ kọ́lọ́ má jẹ́ parẹ́ sàn wọn lọ practice Islam ní hajj ẹ̀sìn tó dùn Islam wọ́n dé Mọ́kà tèmi àti wọ́n jọ sọ̀rọ̀ wọ́n jẹ́ pé mi pé wàláhì ibi tí yẹn gbọ́dọ̀ máa ṣojú kòkò àti máa wá lọ́dọọdún nìyẹn bí Islam ṣe rí nìyẹn ẹja pèpè sínú Islam bẹ̀lẹ̀ hikma pẹ̀lú làákàyè pẹ̀lú ọgbọ́n pẹ̀lú wáàsí tó tutù ẹ má jẹ́ kí gbogbo ẹ má dàrú ẹ̀yin tẹ́ ń bá Muyideen ṣe ń sìn ẹ wà very very careful ẹ mọ̀ wá gbà fíṣẹ̀ bí láì fún àwọn kan wà nínú àwọn mùsùlùmí tí wọ́n já láàánú tí wọ́n jó lóore tí wọ́n máa ń ṣe orí underground afáfọlọ́ṣọ́ ẹ̀tọ̀ wọn lọ ẹ má fira yín ṣẹ̀sìn lórí social media nítorí tẹ́ bá ti ń gbé bọ́ọ̀bá yìí wá sórí social media tẹ́ tí wọ́n á bèrè owó fún ẹ ti ń fira yín ṣẹ̀sìn ẹ dẹ̀ ti ń fi Islam wọlé nìyẹn wọn àwọn Kristiẹni wa máa wà níwò pé ẹ̀rí àwọn náà tún ní padà tọrọ owó fún fíyẹ kọ́ wá tọrọ owó fún tó wáyé fẹ́ ṣe dáadáa lẹ́fẹ́ ṣoore ni kò jẹ́ kẹ́ ẹ ti ẹ̀gbìn yẹn wá pàpà gbogbo tí Muyideen ẹ ti mọ̀ pé irun àìmoore wà ní pàkọ́ Muyideen irun àìmoore wà ní kàkọ́ ẹ̀ gbogbo fìlà tó ń dé yẹn ọ̀pọ̀lọ́ ibi tó tutù bá sí ní bọ̀bọ̀ yìí gbogbo fìlà tó ń dé yẹn kì í ṣe nítorí tọ́lọ́ tàbí Muhammad ẹlẹ́sìn ni ṣe bí mùsùlùmí ni ó dẹ̀ rí ibi tó ti lè róore ó gbàbẹ̀ lọ wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣoore fún ó yọ lọ́n lógo ń bẹ̀ ó kí aleluya ń bẹ̀ o òun náà ló táì náà ní ìsìn báyìí sìn ẹ máa fún níyàwó ẹ máa fún nílé ẹ máa fún ní mọ́tò ẹ máa fún ní mọ́kà ẹ ṣe yẹn underground ẹ̀yin mùsùlùmí kẹ́ àárín ìjára yín ẹ pera yín jọ ẹ ṣe yẹn ẹ máa bá yẹn lọ so tẹ́ bá ti bá yẹn ẹ máa bá yẹn lọ kò nídìí kẹ́ gbé wá sórí social media àwọn tó ń ti ṣe lóore yìí tí àbí ẹ wò àwọn kan máa fi wá ṣe yẹ̀yẹ́ ni o àwọn yẹn máa fi wá pa ni ẹ má yẹ kàn máa fi wá pa ojú ti èmi ẹ má dojú ti mi ẹ má dojú ti Islam ẹ já ṣètò Ọlọ́run tá a bá fẹ́ ṣètò Ọlọ́run tí ẹ bá tó nǹkan ṣe ìyẹn máa sọkùn fẹ́ ṣe ẹlẹ́ tó ṣe ni ẹ ṣe ẹ má wà tọrọ àgbélé Islam lórí social media fún mọ́ ẹ ṣàánú ẹ jẹ́ kó mọ kéwú ẹ jẹ́ kó mọ òkí ẹ fẹ́ yàwó fún ẹ fún nílé ibi tágbàlá ṣe dé tó lóhun ò ṣe mọ́ yẹn ẹ̀yin ẹ gbé níbẹ̀ kẹ́ rí gbogbo ẹ tún gbogbo ẹ ṣe padà káyẹ̀ dẹ̀ sẹ́tù kí lẹ gbé wá sórí mídíà fún ẹ kàn fẹ́ máa dọ̀tí wá ni o ẹ fẹ́ máa bà wá lójú jẹ́ ni o mi ò ní jù báyìí lọ lórí ètò yìí gbogbo ẹ̀yin tẹ́ darapọ̀ mọ́ mi látàrọ̀ mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣe inú yín á dùn ọkàn yín á balẹ̀ aláàánú yín á fi yín ṣàwárí àwọn ọmọ yín ò ní kú ẹ̀yin náà ò ní kú òfò ọmọ ò ní ṣe yín òfò ẹ̀mí ò ní ṣe yín gbogbo ẹ̀yin tẹ́ wà nílùú òkèèrè mo ṣe ládùúrà fún yín pé lágbára ọba mi òkè wọn ò ní fòkú gbogbo yín ránṣẹ́ sílé o ẹ ní ṣoore ṣe gbogbo ẹ̀yin ṣoore ẹ̀rù wa ti ń bà yín sí ẹ fẹ́ ṣe wá lóore mọ́ ẹ ṣe àwọn mùsùlùmí lóore o kì í ṣe gbogbo yẹn ló yabara mọ́ oore jẹ́ bí ẹni yìí o ẹ̀yin tó lọ ń bá rẹ̀ yín sí wa ẹ jíṣẹ́ o gbogbo wọn tó bá jẹ́ kìrìsìtẹ́nì tó lọ ń bá rẹ̀ sí mùsùlùmí tó ń ṣiṣẹ́ lábẹ́ ẹ jíṣẹ́ fún má rò wípé àṣẹ bí mùsùlùmí lágbájá ó ṣe àyẹ̀wò padà ṣe kíní kan má rò ó ẹni tó bá fẹ́ ṣoore o kí máa ń rò nǹkan bẹ́ẹ̀ o mo ti àwọn kìrìsìtẹ́nì ò tiẹ̀ níyẹn lọ́wọ́ ná mo trust yín àmọ́ ẹ dákun ẹ mọ́ torí tó ṣẹlẹ̀ yìí ẹ má jẹ́ kí tiẹ̀ ò dínà oore mùsùlùmí mi lọ́dọ̀ yín o ẹ wò ká mi kò dọ́gba o kì í ṣe kankan náà o kò dọ́gba ẹ dákun gbẹ̀yìn olóore aláàánú pàápàá yín tẹ́ wà ní diaspora ẹ̀yin tẹ́ wà ní London America Germany France Canada Europe Saudi gbogbo kíbi tẹ́ bá wà ní àgbáńláyé tó ti já sí pé kì í ṣe inú Nàìjíríà lẹ́wà ẹ ò ní parẹ́ sọ̀hún mo ṣe ládùúgbà pé ẹ ò ní nù sọ̀hún ẹ ò ní tán sọ̀hún lágbára Ọlọ́run wọn ò ní fòkú gbogbo yín ránṣẹ́ sílé ọ̀pọ̀lọpọ̀ yín lẹ ti kọ́lé sí Nàìjíríà lẹ́rọ̀nù pé tẹ́ bá fẹ́ dé báyìí bí afẹ́fẹ́ wálé December inú lẹ́yìn lẹ́fẹ́ dé sí mo ṣe ládùúgbà fún yín pé wọn ò ní gbòkú yín wọnú lé náà mo ṣe ládùúgbà fún yín pé wọn ò ní gbé yín sórí kẹ̀kẹ́ wọn ò ní tì í wọnú lé náà ọ̀pọ̀lọpọ̀ ti ṣiṣẹ́ lẹ̀ Nàìjíríà